ti rí nù. Mekudi. Ọjọ́ kú erin oríṣiríṣi will you stop that? Kubi Mekudi. Kubi Mekudi. Ẹ bá ti gbà. Kubi Mekudi. Ẹ má ti máa lò náà. Alẹ́ ìmáṣe ní ìmáṣe ojoojúmọ́ ni. Bàbá Mekudi. Báàgì olódìdí kan. Àfa àwọn ẹbí mọ ẹgbẹ́ láti báàgì kan lò. Àti ẹ̀rọ àbò kan tó yẹ tú. Tí ọba ń sùn àwọn eléyìí bóyá àwọn ọmọ yẹn ò tiẹ̀ nílò kọ́. Walhamdulillahi kathiran wa subhanallahi bukratan wa asila. La ilaha illallah wahda anjasa wahda wa nasara abida wa asajuba wa asamal yasaba wahda. La ilaha illallah wa la na'budu illa iyyah mukhlisina lahu ad-din wa law kariha al-kafirun. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى صحابة سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ومتى آمين 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 يا الله. ọlọ́kọ̀ jáde kúlẹ̀ jáde kúlẹ̀ lálẹ́ yìí sí tẹ́tẹ́rẹ́ kásì yìí tí a máa ń ṣe lẹ́yìn àdúrà bẹ̀rẹ̀ bá lò léyìí tá a máa fi jẹ ló tẹ̀ pé àdúrà nínú ìlú yìí á pàtàkì rẹ̀ gan àìsí sábà sí ní kọlọ bẹ́ẹ̀ lásán kájà ló tẹ̀ pẹ̀lú àdúrà bẹ̀rẹ̀ tí a ṣe yìí bàbá mi àgbà Fúnkúnlọ́lá èyí tí a ṣe ọlọ́dà kò má ṣe lásìmọ̀ owó àdúrà bẹ̀rẹ̀ náà owó àdúrà bẹ̀rẹ̀ kí a máa mú wá báyìí kò lè yá kàmánkàmá láàrin ìṣẹ́jú méjì ká ṣe bẹ́ẹ̀. فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله مولانا العظيم. ọlọ́kọ̀já gbé ti débi fọlọ́ wulẹ̀ kẹ́nà alifáwa gba Afunkuwala wọ́n ti ṣe bẹ́ẹ̀ Abdulkabiri wọ́n ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Al-Qur'an gbogbo àwọn tí ọba yẹn ká débi nípa Al-Qur'an yìí ọlọ́kọ̀já ṣe bẹ́ẹ̀ dédé ń ta torí ẹ̀ wá bí fún ọ̀kan náà rèé bàbá ti dé bẹ́ẹ̀ bàbá náà bá a ní ẹ̀ka wà dáadáa ṣéèkì náà bá a ní wọ́n ti dé bẹ́ẹ̀ wọ́n ti dé bẹ́ẹ̀. adabili inna hadha al-Qur'ana fa idha qara'tumuhu fabiqu gbọ́ abalala náà mo ti dé bẹ́ẹ̀ bàbá mi àgbà ní gbogbo ti dé bẹ́ẹ̀ ẹ̀rí gbogbo àwọn ńláńláńlá wọn ti dé bẹ́ẹ̀ láàbíà balọ̀jẹ̀ masha Allah dọ́kítọ̀ ọ̀lànà ẹ̀ma bàtà yes àgbà àwọn olóríire ti dé bẹ́ẹ̀
láìla lórúkọ bàbá àgbà aṣèkì mọ́dà fún mi ìkúdi babalakata bó ti rí lónìí wọ́n ní fún àlùfáà wa Abubakar gbúgbé àlùwìrìdì 50,000 naira lórí pé kí ni wọ́n torí pé orí ké dáadáa ọmọ náà yẹ kí pípọ̀ barakallahu fika mi ìkúdi bàbá àgbà tí wọ́n jẹ́. Madalla Alhaj Abdulkadir Aládìyẹ wọ́n ní kó máa lọ sọ́dọ̀ àlùfáà oní Qur'an ẹ ṣé. Bàbá Ọlọ́run ní pé ìsàsè mọ́ fún yín láyé. Amina. Nísìnyí báyìí àwa gbogbo wa tí a wà ní abẹ́ tẹ́ǹtì yìí. Bẹ́ẹ̀ni. Àti gbogbo àwa tá a tún máa wá lọ́la. Masha Allah. A mọ̀ pé kò sí ẹlòmíì tó ṣe ìyàwó yìí fún wa ju bàbá wa Mọ̀lánà Abdulkadir lọ. Alhamdulillah. Ọlọ́run ní ṣe lẹ́yìn ọ̀kan tó kù tẹ́ ṣe láyé. Amina. Kò wá nígbà láfíà lára yín ní ìṣẹ́jú kan. Amin. Ọ̀làlá hawla. Wala quwwata illa billah. Tọ́ba níta lórí bí ìyàwó yìí wá lónìí. Alhamdulillah. Búbé ni o. Búbé. Alhamdulillah. Cháchá tuntun àwọn ọmọ bí ti ń lò ó. Àmóyé Ọlọ́run. Akíkà. Bàbá wa gba mèkúdí Ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ yín. Amina. Ọ̀làlá hawla wala quwwata. Sàálà sáyìlú. Nísìnyí báyìí à ń lọ sọ́dí ọ̀ bàbá wa bá mi yí ẹ máa bọ̀. Bá mi yí. Ẹ máa bọ̀. Akíwọlé bàbá wa Saiful Qadiriya. Láti bí ìwọ̀lú èbó ẹ̀ ní màá padà sí ibú bàbá. Amina ya Allah. Yíyin ànábì ìṣẹ́jú mẹ́wàá complete la fi lẹ̀ fún. À ń sì ń kú omi ẹ̀ báyìí ibi wá sí ni. Direct kò sí táìmù kankan tá a mọ̀ bí sófò. Bá mi yí ẹ̀dá pẹ̀lú yìí ni ẹ lò. Bisimilá. Amina. Oke kalẹ̀ àwọn àgbàlagbà. Maulana Mekudi hafizahullahu wara'ah. Àwọn bàbá wa Unlimited S. Àwọn bàbá wa Azimun Nawal. Àwọn bàbá wa Tefutu. Kíkí ẹ̀ náà ni mo fi kí Maulana Saiful Qadiriya. Ọlọ́run jàre yín pẹ́ ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. لك الخلق والنعماء والأمر كله وإياك نستهدي وإياك نشهد أقر عليه للنبوة خاتم من الله مشهود يلوح ويشهد وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله وذو العرش محمود وهذا محمد نبي أتانا بعد يأس وفترة من الرسل صلى الله عليه وسلم من الرسل والأوثان في الأرض تعبد وأمسى سراجا النبي صلى الله عليه وسلم مستنيرا وهاديا يلوه كما لاح صقيل المؤند وأنذرنا نارا فبشر جنة وعلمنا الإسلام فالله نعبد لا يصلي وسلم دائما أبدا على حبيبك خير الخالق كلهم صلاة سنة من أحيا ظلام
ميلا أن اشتكت قدمه در من ورم وشد من سقم أشاءه وطوى تحت الحجارة كاشها مترفا لآدم وراودته الجبال شم من ذهب عن نفسه فاراها أيما شمم وأكدت زهده فيها ضرورته إن الضرورة لا تعدو على العظم وكيف تدعو إلى دنيا ضرورة ما لولاه لو تخرج الدنيا من العدم محمد النبي محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم نبينا الآمر النبي فلا أحد أبر في قولنا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتام النبي دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفذ من فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم وكلهم من رسول الله ملتمس غريبا من الباري أو رشفا من الديام وواقفون لديه عند خاتم من نقطة العلم أو من شكلة الحكم فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبه بارئ النسب منزه عن شريك في محاسنه وجوهر الحسن فيه غير منقسم ما دعته نصارى في نبيهم وقم بما شئت مدحا فيه وتكمل yorùbá anabi lẹ́ẹ̀kan ṣoṣo. tàlà ìmábìlẹ̀ kọ́líkì mísìlù muhammadin. àrí similitude anabi. filifọ́dìlì wàl akọ́làkì wàl àrífàní. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ́ fi ròyìn anabi ẹ̀sọ́ ẹni tó jù lọ mbẹ́. láwọ̀ hawala ṣùárọ̀ wàsífà muhammadin. ẹni tí ọmọ orin kọjú tí gbogbo òní dispute fact òun ṣáókì mẹ́mbẹ́. wàá tàwọn mìíràn. àmọ́kùnrin anabi tán. wàá tàwọn mìíràn asfari bil awzani. ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀dáàrin oyè ẹ̀ ní sòfò láéláé. mādhā yaqūlu l-wāṣifūna li Ahmad. ìdí ó jẹ́ anabi ọmọ tuntun lọ ní láéláé
wọ́n ti ròyìn rẹ̀ fún wa ń bí bàbá tó débò mí náà yóò tuntun náà ni. Ba'dalladhi qad ja'a fil Qur'ani. o lè má béèrè ẹ̀rí àmọ́ wá innaka la'ala. Olùkíní azimi. kò sẹ́ni kata fún certificate best certification la gbé fún anabi Muhammad. Tọ́ba rí bàlífà wa bá mi yí sá chimchumo ha méje mọ̀tìnì ha ta chimchumo chan dòmchom puturuya pèlétèrè chimo ala pèlérè jẹ́ ìkẹlẹ̀ chimo ha kébujelele kakato kẹríya. ẹ dákun ẹ ṣe àmì fọmọ ọlọ́mọ. Amida. bàbá wa gbà Mọ̀lánà Sheikh Abdulkadir. bàbá wa aládìẹ tí wọ́n ń ṣèyàwó fún gbogbo tí ń jẹ́ ọmọ oníwòlímọ̀ lónìí. Alhamdulillah. àti àwọn aládìí wa Abdallah. gbogbo tí náà padà sí búbá sọ̀rọ̀ ẹ̀dá mọ́jọ́ kàn yín tọmọtọmọ. Amida. ẹ sì dùn wá nú báyìí. Kai. ẹ ní fìbànújẹ́ lu ayé yín. Amida. kò ní ṣẹlẹ̀ ilé ọ̀kan tó kù tẹ́sí tẹ́bi jáde láyé. Allahumma amin. gbogbo olóríire tí ń gbọ́ wa irákùnṣe amina kó lè òkè lẹ́ẹ̀kan náà. Amina. ẹ fàyè lẹ̀ fún mọ́díù ẹ fàyè lẹ̀ fún Qur'an. ẹ wá ẹ farabalẹ̀. bàbá mi kudi wa ní odidi kó tún mọ bàbá mi yìí náà lọlé. ẹ ní ṣòfò. Amina. èèyàn méjì náà ló pín sí. Bẹ́ẹ̀ni èèyàn yéèyàn àti èèyàn kéèyàn. sẹ́wárí èèyàn tó wà ń bẹ̀ wọ́n máa ń bò wọ́n láṣìírí. Wàláì. kẹ́ ẹ tó dé èèyàn kéèyàn mọ̀ láàrin èèyàn yéèyàn yọ yàtọ̀. Wàláì. àmọ́ bàbá wa gbà àlùfáà wa Shamakshari Ó ti pín. ó ti pín. Ó ní márùn. bàbá mi kudi mani yàtú sẹlímà. Ó lé ní ẹ bá dánìyàn rẹ̀ tẹ́lẹ̀ pàdé rẹ̀ yẹjú. Wàláì. tí èsè pọ́nà bí ilẹ̀ lọ ẹ̀yin tẹ́ wà á bí gíga tẹ́lẹ̀. Angula tẹ́sọ̀rọ̀ mi náà máa polówó. kò lè bá mi dúró ti jìyà rí ni. Ẹ kọ́kọ́ fún níbẹ̀rẹ̀ ayé bàbá mi rẹ̀. kudi náwó sí wa. Ló kọ bàbá. ẹ Allah. ẹ ní ṣòfò. Wọ́n bá ń kú dání mọ́mọ́ ìtọ́jẹ́ o. mani yàtú sẹlímà. Ẹ̀rí àníyàn bàbá mi kú ní píọ̀ gan. Aláì. bàbá mi kudi ẹ̀ ní wálẹ̀. Amina. mani àkàlàkù kẹrìmà. Ọba èèyàn ti- yéèyàn ní sọ wo. Ó bá ti ro báwọn ní sìn. Kọ́dà kò ní fásitì mọ́. Mani àkàlàkù kẹrìmà. mo ti sọ fún ọ ó di méjì. Ẹ̀rí mo darí zu. Ọ̀dà padà sí kíláàsì. Àfa Zamakzari. Wo fìlà rẹ̀ ti ṣe pẹ́tipẹ́ bíi kéètò. mama jẹ́ alasatu gẹ̀nímà. Ẹ̀rí bí bá ti ń rí bàbá òtẹ́, ti ń rí bàbá wa. ẹ débi Ìkúdì. ẹsìn máa yẹ wá dùn. Aláì. èyí ò ní máa kára mọ́ra àwọn báwọn ọgbà máìkì wọ́n fún ọ lówó káànù ọgbà Tó bá rí tó bá wà náà ó bẹ́ẹ̀, rè àfọwọ́ àṣìjọ́ mi. ẹ ní ṣòfò. A máa lọ síbi owó kùnà. nǹkan márùn-ún mo ló wí. Bàbá mi kú ní ẹgbẹ́ èdè fún tẹ́síun. Eh. Sasa luborira. Kọ́dí bọ̀dìlálù. Ní nejuro vida zuli balibali. Jabi rome roma. Zanti jumazola. Gaga lumoain. Tata meko ando. Ti gogogoro mi. Wàyí ti gomero gogo. Fi yaku ekete. Yes, ló èkúté ẹ̀ ní kọ fìbànújẹ́ lu ayé yín. owó kùnà. Ibẹ̀ Ibẹ̀ láti ni a dé wà. báyìí. Àsọ̀lì náà fi owó kùnà báyìí. A sì fẹ́ gbà tí ó nítumọ̀. ẹni ẹ wá kọjú sí yìí wá kọ́. Lórúkọ bàbá wa Sheikh Abdulkadir tí wọ́n ń ṣe bàbá gbogbo àwọn oníwàlímà báyìí. bàbá aládìẹ lẹ́ ń dákọ̀ ní. Owó kùnà bàbá wa Saiful Qadiri. خير الأئمة صفوة العلماء خير الهدايا تحفة الشعراء والعاملون بعلمهم أخيارنا صاروا منارا أرضنا وسماء أكلوا الحلال والحرام حرامهم تركوا سبيل الجي والطغياء تركوا سبيل الجي والفحشاء ما نعتهم إلا العبادة والتقى ما وصفهم إلا العبادة والصفا ما نعتهم إلا العبادة والعلا صاروا منارا أرضنا بدياه ما صاروا منارا أرضنا بصفاء صاروا منارا أرضنا بكسماء صاروا منارا أرضنا كضياء إن صلاة أبقى وشيو إن صلاتي شيخنا ورئيسنا أشدنا بتلاوة وصفاء أشدنا بثقافة وصفاء أشدنا بمهارة وصفاء لولا صلاتي إلا وله عدي وله كرامات عديدة عدة لا أستطيع إيصاها كسماء لا أستطيع إيصاها كسماء تسريف ماء
تشريف ماء من كرامة شيخنا تشريف ماء من كرامة شيخنا تلك الكرامة من لدى الأبرار إياه ميت من كرامة شيخ صلاتي إياه ميت من كرامة شيخنا أشهدنا بمهار يا شيخنا إنسا أوتنتيك ماهرون يا شيخنا إنسا أوتنتيك خالصون يا شيخنا إنسا أوتنتيك ماهرون بالعلم يعرف وصفا أسفى صلاتي أبواب صلاتي أسنى صلاتي كل صلاتي على النبي محمد خير الأئمة صفوة العلماء ẹ̀fọ́ríjì wa wọ́n direct ayé wa ń bí ni. wàláì. dókítà onisa dókítà alikali bí kádà abábàgbà máìkì mú wa mẹ́mbì. àwọn ni o àwọn ni sábà bí yẹn. gbogbo ẹni bá mú lọ́wọ́ àwọn lọ́gẹ́ elétò níbi ẹni sọ́pọ̀. bí ẹ bá bára lérí ìdúró báyìí dákun lọ́ọ́ jòkó torí Ọlọ́run. gbogbo ẹni tó wà lérí ìdúró pátá. alukurani iná fi bí wa alukurani iná fi tọ́ wa ẹ má ṣe ṣe ọmọ ilé ńlá ńlẹ ọkọ. gbogbo obìnrin tí wọ́n bá bí ilé ńlá tí ń bá ń ṣèṣe ọmọ ilé ńlá ni mí nílé ọkọ rẹ̀ tọkọ òun sì jẹ́ ọkọ àlùbáríkà tó wá hàn ọkọ òun lè máa dà tinú ọkọ fi ń bàjẹ́ ń gbogbo gbà ọmọ tóun náà bá bí òní di ńlá. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqina. ẹ má dàbí àwọn obìnrin tí wọn ò ní bíbí nílé ọkọ wọn n ti ń jẹ́ kálùbáríkà máa tẹ́lẹ̀ láyé lónìí òun ni àìsọ̀rẹ́ńdà máa fún àwọn ọkọ rẹ̀ alálùbáríkà kò wá jẹ́ káwọn obìnrin náà máa bí àwọn ọmọ dáadáa mọ́. gbogbo àwọn ìyá wa ni wọ́n jókòó yìí Ọlọ́run ló mọ iye ẹkún táwọn ìyá yìí sùn lọ́dọ̀ àwọn bàbá wa. wọ́n sun ìyá láyà ẹkún. gbogbo àwọn tí ó sì sunkún nù wọn náà rí bóni ti rí. gbogbo àwọn tí wọ́n hàn àwọn bàbá wa lé mọ̀ àwọn náà rí èèmọ̀ látara ọmọ lónìí. àwọn ìyá yìí wọ́n sunkún wọ́n jìyà. ń sọ ní ibìkan lánàá kan bó ni ti ń sọ lánàá. mo ní màmá mi njọ́ tí mo lánàá mi rò jẹ́ ṣe nínà mi kan. njọ́ la mi sì ní sọ ní halkọ. tí wọ́n lù mí èsì jalè lérí kí n sálè gbọ́rọ̀ náà. wọ́n wá dé màmá yìí àwọn màmá mi ìyá mi àwọn màmá girama àwọn ẹ̀nà sọ̀rọ̀ náà ẹ bá pé mo sọ pé àwọn ẹ̀nà sọ fún mi tí n sì mọ̀ pé ń rí wọn lónìí ẹni ó kú la máa kúrọ àwọn akáàtì mi náà mẹ́mẹ́ ń jẹjọ. Mọ̀lánà Amirul Jayshi wá dé ìró ẹgbẹ́ àwọn ọkàn àwọn ẹ̀yà àwọn ńlọ rẹ̀. kò sì tí ì sí fóònù kò tí ì sí kankan gbà náà. girama wa ń sọ pé àwọn náà wá ń pàtàn náà fún mi ńgbà tó ní rí bó ti rí wọ́n ní kí n bẹ́ nìkan wí ni. wọ́n wá ní àtìyá wa lánàá mú àtìyá wa ní ilé onímọ̀ọ́gó. ayuma badira monero jama ati. sebe ẹlẹ́lẹ́kẹ́ tó bẹ́ẹ̀. ẹja alubari ẹlẹ́kẹ́ yìí gan. sebe ẹlẹ́lẹ́kẹ́ nísìn gbogbo olóríire náà ni ó dà níyẹn pé kò ó kí yín. ayuma badira monero jama ati. bẹ́ẹ̀ yẹn bá ní gíláàsì ilé kò ní í ṣeré oko gíga ọ̀rọ̀run gbogbo ẹni ọlọ́run máa pè síbẹ̀ ẹ máa kí torí pé olóríire lẹ́yìn náà nù ní. manakasohu ramanu ahuwa manaroti. obìnrin ṣe mọ́lẹ̀ fáyé ó tó ń tá a máa dúpẹ́ fún. wa murshidu wa muadibu wa mubaligu. kìí ṣe pé ẹ̀ka jẹ́ mọ́lẹ̀ lásán bẹ́ẹ̀ yẹn bá tẹ̀lé yín ayé tiẹ̀ náà yàtọ̀. wa munkizul haliduna huzalati. ẹ̀rí wọ́n tún fáǹsì ẹ̀rí mímọ́ nù o. láyìí. ọbẹ̀ náwó sí tẹ́lẹ̀ ni. ìyọ̀n pẹ́sọ́nà náà ni ó gbowó lọ́wọ́ ètò sẹ́ẹ̀. ìsìn ọdún òní yóò tún sí ọ̀nù. àṣẹ mi mo wá dé ni. ọyà yìí ń gbọ́ ọ lọ báyìí. wa murshidu wa muadibu wa mubaligu. o ti wí yìí mo sì ti tu. wa munkizul haliduna huzalati. ẹ ń yọ àwọn èèyàn kó nú òkun bí lè bá tẹ̀lé kó tóbi tó wẹ̀ bí àgbákò ń bẹ̀ ni bàgbákò bá jáde mi ò lè borí kọ́lé ni òun jẹ́
ẹ̀yin ọ̀wá bàjẹ́ ó tún fún wa ní mọ̀kánù tó tóbi lọ́nà mọ̀lété ẹ̀ ní sófòsà. yabunali kẹrí mi. tọ ẹ wo ore tó ṣe fún yín wọn ò sì tún fún àwọn òbí yọ̀ yín. yabunali kẹrí mi. bó ti tóbi tóun ilé wọn mọ̀ dáa wọn ò sọ bẹ́ẹ̀ fún yín. yabunali kẹrí mi. bọ́lá ti sàánú yìí kì í ṣe pé inú kòkò dúdú kan lẹ̀kọ́ funfun ti jáde ọ̀hún bí wọ́n ti rí ilẹ̀ yín náà lẹ́ rí. la anta ala najidata. ó tún wáá ṣe àyè yín láyè tó ga tí gbogbo ti jẹ́ ayé tó tóbi ìhun kálukú wá rí fún yín ni. lakabaja tan yamali anaritamadinati. gbogbo ẹni ẹ fanadénu ayé rẹ̀ ṣé kò ní máa sọ̀rọ̀ òun náà máa ṣàdúrà kẹ́ ẹ mọ́ ìbànújẹ́ ni. antalimo alimo. nínú ọdún ẹ máa gbẹ́ran ẹ máa gbé kínní ọyọ iná ẹ máa lọ mọ́ká ẹ lọ́ọ́ ra mọ́tò ọyọ ẹgbẹ́ wa kí. antalimo alimo antamatu yiliwara. gbogbo àwọn tí kádàrá wọn bẹ́ẹ̀ bí ká máa fẹsẹ̀ ní apọ̀ gan. bil ilmi ya bushira kumu bisa adati. àmọ́ sẹ́yìn yín lélẹ́rìíre tó ti pé gbogbo ẹni tí bẹ́ẹ̀ pátá àwọn náà lè alikali ṣe. alo anasialu. gbogbo olóríire dákun tẹ́wọ́ tẹ́wọ́. alo anasialu ayutila ayatakum. kọjọ bí ṣe ń ṣe yìí o ọ̀kadà lọ́kọ́ fi gbèsè ayé rẹ̀ ṣe àti kọ̀ǹdọ́tọ̀ òun náà padà wá mú máìkì lọ́wọ́. iṣẹ́ àwọn kàwé rẹ̀ ló. ọ̀ya. ayutila ayatakum bil fodili wal isani duna tazaati. abẹ́ ló kọ́ tó tóbi nì kọjọ jàre kọ́mọ yu eríire kó nu ayé yìí. amina ya Allah. kò ti ṣe bẹ́ẹ̀ mọ́ ọ ṣẹlẹ̀ sáwọn kan kò ní ṣẹlẹ̀ sẹ́yìn láéláé. ọ̀làmáwù. mísèmédè wádìwé àti líbíbòtúwe dìmíté màjẹ̀mbíọ́dù máwù gbẹ́sẹ̀mítọ̀ ènìyàn ọlọ́mẹ̀mítọ̀ ènìyàn màjẹ̀mbíọ́ miọ́mẹ́. májẹ̀ bá wọn ké. àmì yóò sunkún dandan ni. yóò sunkún dandan ni. wàláì a sunkún dandan ni. yóò sunkún dandan ni. gbogbo ẹni bá rò kúrò yìí. yóò sunkún dandan ni. olówó rí kò lówó rí. dandan ni kó sunkún owó. ọlọ́lá rí kò lọ́lá rí. dandan ni kó sunkún ọlá. òbímọ rí kò bímọ rí. dandan ni kó sunkún ọmọ. gbogbo ẹni bá rò kúrò yìí yóò sunkún dandan ni. bisimilá. ajitọ ye. ẹ jọ èmi mo fẹ́ gbé fún yín àbí fóònù yín ò ní sọnù bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون رب زد رحمك لأجدادنا سمع الأصوات يا رب السماء. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. anabi náà la dá kọ́ láyé ń bọ́ wọn kékeré báyìí. sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ àṣàlátù fún Muhammad. sallallahu alayhi wa sallam. maulana amirul jayshi igfir li abudika ya haya salati. Ya Rabbi ya Gafar. ẹ bá mi wí. Ya Rabbi ya Gafar. Igfiri li abudika ya haya salati. bisimilahi kul huwa Allahu ahadunillahu samadu lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. pẹ̀lú àṣẹ àwọn afánláńlá tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ lónìí. salamun alaykum sunnatun nabawiyyatun. mo kí alfa wa bàbá. salamun alaykum sunnatun. bàbá wa tẹ̀ fútù. nabawiyyatun. fáwa ọmọlẹ́kẹ́. sunnatun nabawiyyatun. dókítà wa Al-Qarawi. sunnatun nabawiyyatun. bàbá wa oníwèrèdí ní pàkátà. sunnatun nabawiyyatun.
bàbá wa Katibi mo kí yín púpọ̀. Sunnatun nabawiyyatun. Bàbá wa ní Gèrè. Sunnatun nabawiyyatun. Bàbá wa ní Ìṣàgámù. Sunnatun nabawiyyatun. Gbogbo ẹ̀yin àfa ńláńlá ni mo kí. Àfa wa Ali kan pa Ọlọ́run. Ijabatu. Sheikh Idris. Ijabatu. Àfa wa oníwìrìdì. Àfa wa tí wọ́n kọrin kìmí. Ijabatu faridun. Al-Bagawiyu. Ijabatu faridun. Àfa wa Armiyau. Ijabatu faridun. Gbogbo ẹ̀yin àfa Abdulrazak. Ijabatu Fáwa ní Balógun. faridun ni. Nàbàání. Ala kulli muslimin. Kọ́mándà kọ́mándò kọ́mándúdú. Ijabatu faridun. Ọkọ ìyàwó àwétìn. Ijabatu faridun. Kọ́mándúdúdúdúdúdú. Faridun ni. Ala kulli muslimin. Ọmọ ìyá mi Dr. Alkali. Faridun. Afáwa Ahmadu Ikoko. Ala kulli Lókòkò. muslimin. Bámi yìí. Ala. Gbogbo yín pátápátá ni mo kí. Kulli muslimin. Gbangba làṣáàtà. Ala kulli muslimin. Gbogbo yín ni mo kí, gbogbo yín pátápátá mo kí. Ala kulli muslimin. Mo tàtàrà tiyín. Maulana Shehu Sarumi. Ijabatuhu faridun. Òkúta àná ibi àná náà ni. Mo kí yín púpọ̀. Ijabatuhu faridun. Mo kí Ajé Mudathir Meikudi. Ijabatuhu Bayaruba. faridun ala Àwọn náà ní wàásí ni. kulli muslimin. Wọ́n sì ti ń pè wọ́n látẹ̀ẹ̀kan. Àmọ́ ojú mi ní ń fín ọ̀rẹ́ mi ní òfin tètè dìde. Ala kulli muslimin. Èmi náà mo wá padà wá yọ̀ǹda pé ẹ máa lọ, ẹ máa lọ. Ala kulli Torẹ́ lómi kan mi ni ó tún máa rò pé Mèkúdí sì wá dìde ńgbà tí àfọ̀ tẹ́fẹ́ ṣe wá síkírẹ́tẹ́rì ibú kan bẹ́ẹ̀ ní ayé tiẹ̀ gbogbo bàbá wọn. Ala kulli muslimin. Nígbàgbé òfin. Ala kulli muslimin. Òfin authentic. Ala kulli muslimin. Bẹ́ẹ̀ yà bá ta sófin fèlèfèlè wọ́n fin ni. Ala kulli muslimin. Bàbá wa ní Gbódòfù. Ala kulli Jina muslimin. Karamuna Kaukaba. Ala kulli muslimin. Shewuna Bululu. Ala kulli muslimin. Ala kulli Arabia. muslimin. Shewuna Bululu. Ala Jina Adenani. Ibi Adenani. Ẹni ó bá Yorùbá nàbí ò ní sunkún. Ala kulli muslimin. Mo kí aṣíwájú dáadáa, aṣáájú mi, bàbá wa Sheikh Ala kulli Qasim Bello Salati. Ala kulli muslimin. Mo kí àlífà wa ní Ile Afunku. Ala kulli muslimin. Mo wá darí kíkì mi sọ́dọ̀ gbogbo àwa jàmá lọ́kùnrin lóbìnrin. Kulli muslimin ijabatuhu faridun ala kulli muslimin. Àwọn ìyá mi nínú ilé Salati. Àwọn ìyá mi gbogbo wọn náà ní tí ń fojú kan mẹ́wọ̀n ni. Ala kulli muslimin. Ìyá mi àgbà lákàtà ẹ dákun ẹ wí bẹ́ẹ̀ dáadáa. Kulli muslimin. Àwọn tí wọ́n ṣẹ́kù fún wa náà nù ni. Ala kulli muslimin. Àwọn náà ni ìyá, àwọn náà ni bàbá. Kulli muslimin. Mo kí yín púpọ̀.
mo fi ti kíyà wa ló ti rì kó. alákùnrin mọ̀ sí ni mi. àwọn náà níyà àwọn náà ń bàbá. alákùnrin mọ̀ sí ni mi. mo kí gbogbo àwọn ẹ̀yà wa lápapọ̀. kí àwọn ẹ̀yà wa lọ́wọ́. àfa wa ò ní ṣòfò. àmọ́ bá ọ bá sọ̀rọ̀ mi lẹ́yìn wọlé àfa wa ò ní ṣòfò wàá ṣòfò. alákùnrin mọ̀ sí ni mi. èyí tó kù máa gbọ́ òun. alákùnrin mọ̀ sí ni mi. àfa wa ò ní ṣòfò. alákùnrin mùsùlùmí. mo fi ọkọ̀ ńláńlá yẹn bẹ Ọlọ́run pé gbogbo ẹni tí ń wádìí mi tí ń wádìí rẹ̀ lọ́nà àìdá tí ń fẹ́ kẹ́mi rẹ̀ bọ́ lójijì ó ní ṣòfò. ó ṣòfò ń tiẹ̀ o. kúlẹ̀ mọ̀ sí ni mi. fáwa ò ní ṣòfò mo gbádùn lákìbù náà. alákùnrin mùsùlùmí. àbá mo hì kọ́nù. alákùnrin mùsùlùmí. al-muhyil qulub. alákùnrin mùsùlùmí. ẹ̀rí léhìá náà ó kì í dáadáa. alákùnrin mùsùlùmí. alákùnrin mùsùlùmí. ìjọba tó faridun ni. mo kí inú ilé wa nílé Afunku èyí tí ó dùn mọ́ àwọn bàbá tán ṣẹ́kù yìí bàbá wa Abdulkadir àti bàbá wa Abdullah èyí tí ó dùn mọ́ wọn púpọ̀ ní wípé kí n máa wí gbólóhùn yìí fún lé wa àtàwọn ẹni Ọlọ́run tí wọ́n sẹ́nu lé náà kí n máa wí pé Muhammadu Bello ya Rabbi rahamanihu Muhammadu Bello èyí tí ó dùn mọ́ àwọn bàbá yìí nìyẹn gbogbo ọmọ tá a bá máa rántí àwọn tó bí ìmọ̀ la àwọn tó bí òwúwo ni òun náà tó wá wà lẹ́yìn wọn náà kò sọ máa rí ni àwọn tó ti lọ́nà lè dá ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ náà wá dá. alhamdulillahi. Muhammadu Bello ya Rabbi rahmanihu muhibbul khairi aladire Afunku. muhibbul khairi aladire Afunku. àfàwà Túndé Balógun gbọ́dọ̀ má kí Túndé náà Balógun náà. muhibbul khairi. ó gbọ́dọ̀ ga jukọ ra wọn tànà kọ má kí wọn lọ. muhibbul khairi aladire Afunku. ẹ bá wí. muhibbul khairi aladire Afunku. bọ́ọ̀ bá tiẹ̀ mọ gbogbo àwọn orin wájú yẹn tó bá ti sá máa jẹnu wíyéwíyé bọ́ọ̀ bá ti wá fẹ́ débi Afunku wá wí kọ́ lọ fà muhibbul khairi aládìyẹ Afunku. muhibbul khairi aládìrẹ Afunku. laqad zara alimaha zinaduna raibi. Muhammadu Bello aládìyẹ Afunku. Muhammadu Bello aládìrẹ Afunku. Waqadina lalhasa dama ziyada alali auladi Bello baba Afunku. alali auladi Bello baba Afunku. ẹ̀yin náà máa wí orin tẹ̀lé mi ẹ sì dúró lásán. alali auladi. alali auladi aládìyẹ Afunku. alali auladi Bello baba Afunku. sẹ́ẹ̀rì kéèyàn máa rántí àwọn tó ti lọ alibarika ó máa ṣẹlẹ̀ nínú ayé yẹn. alali auladi. Waqadina lalhasa
dama ziyada alali awladi ballo baba fuko alali awladi ballo baba afuko wa minhum shaykhuna abdul kabiri wa minhum شيخنا عبد الكبير وفخر لقادريتنا فوق وفخر لقادريتنا أفوق وفخر لقادريتنا أفوق وفخر لقادريتنا أفوق má jẹ́ kí márífà méje ó tẹ̀léra wọn. وفخر لقادريتنا أفوق وفخر لقادريتنا أفوق وزد يا ربي مغفرة ورحمة ẹjọ́ ẹ dákun ẹ bá mi ṣàdúrà yẹn dára wazidi ya Rabbi magfirata waruma liwalidina rohili baba fuko liwalidina rohili baba afuko wa qumbil ahli والأولاد ترى إلهي وارحمنا بابا أفوك إلهي وارحمنا بابا أفوك محمد بلو يا ربي رحمنه mi ò ní gbàgbé àwọn ọ̀rọ̀ ìdùn wa. Muhammadu Bello ya Rabbi amanihu. Àwọn alágbàkó dáadáa méjì. Muhibbul khairi. Wọ́n ya wèrè ju màálù lọ. Muhibbul khairi. Àwọn àgbàkó àdúrà China. Muhibbul khairi. Èmi ẹ sàmì o. Muhibbul khairi. Aládìrẹ́ àfúnkò. Ẹ wá ní máa sàmì pẹ̀lú èmi náà fẹ́yìn náà. Muhammadu Bello ya Rabbi amanihu muhibbul khairi aládìyẹ àfúnkò. Muhibbul khairi aládìrẹ́ àfúnkò. Tí n bá rẹ́ni tó bá mi wí dáadáa nínú yín kí n tó máa lọ ẹ máa tó máa ṣẹlẹ̀. Lakodi saro alimuha sinadu nọrọ ibi. Muhammadu Bello aládìrẹ́ àfúnkò. Muhammadu Bello aládìrẹ́ àfúnkò. Muhammadu Bello. Muhammadu Bello. Muhammadu Bello lolololo. Muhammadu Bello aládìyẹ àfókò. Muhammadu Bello aládìyẹ àfókò. Mọ̀sẹ́gò. Lakodi zaro alimoha. Bọ̀m̀bọ̀m̀bọ̀ tọ́ ọ bá gbé mi débẹ̀ dáadáa. Bí n ti máa bo yóò yàtọ̀ lónìí o. Lakodi zaro alimoha sinadu nọrọ ibi Muhammadu Bello aládìyẹ àfókò. Muhammadu Bello aládìrẹ́ àfókò. Gbogbo tí ń bẹ lọrin làáfà. Wakọ́ni náà lálẹ́ àsọdà. Oríire fúnnú ilé wa Ile Afunku yìí. Lálẹ́ àsọdà mọ́àsì àdá alálẹ́ àwùládì. Àánú Ọlọ́run tọ́pọ̀ nínú ilé wa Ile Afunku yìí. Alálẹ́ àwùládì. Fáwọn tìjẹ́ ẹ̀rín tìjẹ́ tàtàná. Wakọ́ni náà lálẹ́ àsọdà mọ́àsì àdá
alali auladi ballo baba afuko alali auladi ballo baba afuko inú ilé àlùbáríkà nílé wa níyà. lakodi zaro alimo sinadu naroibi. Baba wa jẹ́ Afunku náà. Muhammadu Bello. Muhammadu Bello. Muhammadu Bello. Aladire Afunku. Muhammadu Bello. Aladire Afunku. Ajẹ́tùmọ̀bí. Wakodina. Ajẹ́ Murtado. Wakodina. Ngbà tí ń fa Afunku tí ń fa Afunku lọ́wọ́. Muhammadu Bello. Muhammadu Bello. Muhammadu Bello. Muhammadu Bello aládìyẹ Afunku. Muhammadu Bello aládìyẹ Afunku. Àtọmọ ẹnu lé Afunku ní ẹ̀. Àtọmọ ọmọ lé Afunku ní ẹ̀. Wakodina la. Gbogbo wa asoríire lára àwọn bàbá tó ti lọ́nu lé. Wakodina la li asọ́dàmọ́ àzíyáda. Bàbá wa Abdulkadiri. Alali auladi. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alali auladi. Tọ́lọ́ ní kí ọjọ́ òní kó sojú yín. Alali auladi Bello baba Afunku. Bàbá wa Àjíà. Muhammadu Bello. Àwọn náà wí láwa ní àfáàní mi wá lónìí. Ya Rabbi Ramani bẹ́ẹ̀ ni aṣíwájú dáadáa bàbá wa Abdullah. Muhammadu Bello. Ya Rabbi Ramani Abdullahi Bello. Muhammadu Bello. Àwọn náà jókòó. Ya Rabbi Ramani muhibbul khairi. Aladire Afunku. Muhibbul khairi. Aladire Afunku. Àwọn èèyàn dá wọn mọ̀ pé wọ́n pọ̀ bá ti jókòó. Lakodi zaro alma sinaduna roibi Muhammadu Bello. Aladire Afunku. Muhammadu Bello aladire Afunku. ẹ wo Muntushi. Lakodi zaro ẹ wo Muntushi. Lakodi zaro alma. Ẹ̀rí kan mo fẹ́ máa yìn wọ́n. Wọ́n wá ní kí n stop yínyìn tàwọn àwọn láwọn aṣáájú London. Lakodi zaro alma asinaduna roibin. Tí wọ́n sì ti di nǹkan, tí wọ́n sì ti jẹ nǹkan, tí wọ́n sì ti dà nǹkan, mo lè mọ̀ wọ́n. Púpọ̀ àwọn tí ń bẹ ń bí ẹ mọ̀ wọ́n o. Zaro alma asina. Wọ́n pọ̀ jagbajagba. Duna roibin. Muhammadu Bello. Nàìjíríà kan, Abuja kan, Afunku kan tó jókòó yìí. Aládìyẹ Afunku. Tí èèyàn bá dé ọ́fíìsì wọn l'Abuja, ó máa fọ́. Zaro alma. Ó tiẹ̀ lè wọbẹ̀ anyhow. Ó lè wọbẹ̀. Zaro alma. Bí kírímìnà bá ya wèrè tí wèrè rẹ̀ tó gbẹ́ni tó gbé pílò, ọ̀dọ̀ wọn náà wọ́n kó lọ. Lakodi zaro alma asinaduna roibin Muhammadu Bello. Baba dá nǹkan mọ̀, dá nǹkan mọ̀. Afunku. Àgbákò èèyàn lójókòó. Nalalima asina. Àgbákò dáadáa nípa. Nanale asoda ma asiyada. Bọ́ọ̀bá ṣe wèrè ó ṣe wèrè tí ń ṣe wèrè rẹ̀. Wakodi nalale asoda ma asiyada alali auladi Bello baba. Bọ́ọ̀ wá sí kàmọ́ fẹ́ kẹjá mú bẹ́ẹ̀ mo wá fẹ́ máa kí wọ́n kí n máa yìn wọ́n. Wọ́n láwọn brothers ní labroad. Nalale asoda ma asiyada. Baba Ajé Abdul Fatai London. Ajé Abdul Karimi ní Germany. Ajé Abdul Ghani. Nalale asoda ma asiyada alali auladi Bello baba. Ajé Abdul Razaki lawyer. Nalale asoda ma asiyada. Ní Russia. Nǹkan pọ̀ ní Afunku fa.
Nalali asodama asiada. Afukuni Germany. Afukuni London. Afukuni Russia. Afuku Labuja. Nalali asodama asiada. Alali auladi. Ballo baba afuku. Alali auladi. Ballo baba afuku. Ẹ̀yin ajánẹ́sì tí mo ní kẹ́ máa jánẹ́sì. Lakodi. Máa tẹ̀sí níbi ìní tẹ̀sí yín o. Zara al-ma'asina duna raibin Muhammadu Bello. Kí wọ́n mà ní gbogbo ayé wípé kìí ṣe pé. Lakodi zara al-ma'asina duna raibin Muhammadu Bello. Aladiya afuku. Muhammadu Bello. Aladiya afuku. Ọlọ́run wá fi gbogbo yín ó fi kẹ́ wa ó fi ṣàánú wa. Kọ́dínà lálẹ́ sọ́ọ̀dà máa sì yàdá. Alájí wa Bọ́lájí ni. Wàkọ́dínà lálẹ́ sọ́ọ̀dà máa sì yàdá. Ají Bọ́lájí. Sẹ́ẹ̀rì ntí mo rí màmá kì tí mo rí Ilé Afunku ni pé wọ́n ekuru bẹ́ńtẹ́ púpọ̀ mbẹ́. Lálẹ́ sọ́ọ̀dà. Wọ́n agàtán yẹn. Lálẹ́ sọ́ọ̀dà. Gbogbo ẹ̀hànà tó bá ní bó ní tọ́lọ́hún bó ní tànẹ́bì wọ́n kàn di àwọn Afunku sí. Yọba fún lọ́rùn yọba. Lálẹ́ sọ́ọ̀dà máa sì yàdá. Ballo baba Afunku. Alali auladi ballo baba Afunku. Seko ọjà dáadáa o. Lakodi zaro almuasina duna roibi Muhammadu Bello. Aladi Afunku. Ìyàwó là ń ṣe kẹ́. Muhammadu Bello. Sàyí títí ní kí n fa játọ́ yẹn ni. Afunku. Ilé mo wà máa fa. Wọ́n kọ́ dínà lálẹ́ àsọdà máa sì yàdá lálẹ́ àwùlá. Ballo bàbá Afunku. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin máyàn tẹ̀ sẹ́kù. Kátó wá ní Ájì Ismail. Lálẹ́ àsọdà. Èmi àti ọmọ ìyá mi wàzírì mi Ṣéhù Násìr. Níbi kankan táwa ti máa ṣeré ńgbà táwa ń kékèké ọ̀dọ̀ Ismail yìí ni. Lálẹ́ àsọdà. A ṣeré débi kan a bá tún yọ owó ẹ̀sẹ̀ síra wa. Lálẹ́ àsọdà máa ziyada. A lù nílùkulù ń jọ mi. Lálẹ́ àsọdà. Afa òun náà lówó. Lálẹ́ àsọdà máa ziyada lálẹ́ àwùládì. Ballo bàbá Afunku. Níjọ́hun maka níyì títí di sínú yóò sì máa níyì láéláé. Àmọ́ níjọ́hun ìyá wa kan nù léyìí bóyá orogún àwọn màmá tiwa ni. Wọ́n wá ra tọ́ì mọ́tò tọ́ì tó ní agbára. Wọ́n wá rà wá lé njọ́ náà fún kan nú àwọn ọmọ wọn bí. Èmi àti wàzírì Ṣéhù Násìr àwọ̀ wa wá láti àṣàfẹ́ wa wo mọ́tò. Tàbá wa débì ẹni tí wọ́n gbé mọ́tò fún àkọ́kọ́ lù náà. Lálẹ́ àsọdà máa ziyada. Àwa gba mọ́tò àwa fi ṣeré yóò tẹ́ wa lọ́rùn. Tẹ́bi bá ń pa wá nìkan láti padà sílé. Tó bá tún di jọ́ kejì á tún padà wá. Tó bá ti rí wa pa ń bọ̀ báyìí Ismail ó ti sáré gbé oyè ọmọ òun tún kéré sí wa. Yóò ti sáré gbé ìsúwà pé àwọn ọ̀rẹ́ mi àwọn alágbàkọ iná tó ń bọ̀. Lálẹ́ àsọdà máa ziyada lálẹ́ àwùládì. At-tariikhu yu'idu nafsahu. Lálẹ́ àwùládì. Ẹ̀yin náà lẹ ti di bẹ́ẹ̀ ti dì í àwa náà la ti dì bá ti dì í. Lálẹ́ àwùládì. Làwọn ń ṣàdúrà fáwọn bàbá yẹn ti jẹ́ ẹni ti jẹ́ ẹ̀ta àwọn ni wọ́n da àwọn ni wọ́n
bu àtọ̀tọ̀ dá sáwọn ìyá wa làwọn náà fi dá gbogbo ọkùnrin tí ó bá ti fẹ́ tọ́ da tó bá da àtọ̀ rẹ̀ síbi tí ọ̀dà náà ni ó produce fún. lakodi sọ̀rọ̀ ẹni mọ̀ á sínú ọ̀rọ̀ ibi. adúgbẹ́ tá a lè fira wa yẹn gan wájú àwọn ìyá òun náà ni. muhammadu balo aládìyẹ àfúnkù. àwa ṣeré níbi tá a ti máa gbádùn eré tó dùn. zaro alimọ̀ àfa ìdáko jòkólẹ̀ ọ̀gá náà tẹ́lẹ̀ jòkólẹ̀. zaro alimọ̀ sínú ọ̀rọ̀ ibi. Ọlọ́run ti ní kẹ́yìn ọ̀gá sókè dáadáa ọwọ́ náà sì ga sóyà ní ìdíkẹ́ tó lọ sókè púpọ̀ mọ́. ẹ kà máa nà á náà ní gbogbo ntọ́lọ̀ fún yín bẹ́ẹ̀ sì ti ń dán tọ̀hún náà wọ́n kẹ́ tọ̀hún náà yọ̀ tó mọ́. zaro alimọ̀ sínú ọ̀rọ̀ ibi muhammadu bẹ́ẹ̀ aládìyẹ àfọkọ muhammadu bẹ́ẹ̀ aládìyẹ àfọkọ. Jagoma ti wọlé. Nálàlmà sínà. Ọkùnrin Ọlọ́run. Nálàlẹ́ àsọ̀dá. Orí òkè àtìlẹ̀ ni. Nálàlẹ́ àsọ̀dá. Káti ẹ̀ gbé olórí ìwádà tó jó lórí ọ̀dọ́ ńlọrin. Kò máa bọ̀ bíi pépà. Nálàlẹ́ àsọ̀dá. Kò máa bọ̀ bíi láìlọ́n. Nálàlẹ́ àsọ̀dá. Ó dúró tán. Eri gbówó lọ. Ọwọ́ gbówó lọ. Ẹsẹ̀ gbówó lọ. Ikùn bẹ́ẹ̀ bá bínú àwọn Jagoma yìí kò ní lórí ire ṣe mọ́. Màá sì yàda lálẹ́ àwọn láàbí. Yọ́ máa dá fún yín púpọ̀. Ọwọ́ mi. Àfúkò. Alálẹ́ àwòlá àdìbà ló bàbá àfọkọ. Dókítà ẹni ọba Yorùbá ànábì náà fojú rí dùnú. Lálẹ́ sọ̀dá. Ẹni ọba Yorùbá ànábì náà fojú róre. Màá sì yàda. Mo wá ní wàmí ní hó. Sheikhuna Abdul Kabir. Wàmí ní hó. Sheikhuna Abdul Kabir. Wàfàkàrún likọ́dìrí yàtìnà àfúkú. Wàfàkàrún likọ́dìrí yàtìnà àfúkú. Fàkàrún likọ́dìrí yàtàwà sàlátìnù. Wọ́n mi ní ó Sheikhuna Abdul Kabir. Ibi owó Ọlọ́run ní máa gbé tó bá wù sí. Mi ní ó. Inna sa'yakum la shatta. Mi ní ó. Ọ̀nà ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Sheikhuna Abdul Kabir. Gbogbo wa náà kọ́ láàrin nàkan náà. Ẹlòmíì ó rìnà ọ̀tún, ẹlòmíì ó rìnà òsì, ẹlòmíì ó rìnà wájú. Ntọ́lọ̀ tó fàyọ fún wa nílé wa nílé Afunku yìí tí ń jẹ́ Fakhrul Qadiriyya òun ni Abdul Kabir. Wàmí ni ó Sheikhuna Abdul Kabir wà Fakhrul Qadiriyya. Mínísítà àwọn àfáànù. Wọ́n Fakhrul. Mínísítà àwọn àfáànù. Lọ́dún tí ń bọ̀ yín wé láwà nínú. Mi ni ó Sheikhuna. Mo tiẹ̀ ti já lójú. Aláàjì àbí ká wá wé l'Abuja ni. Ṣé Abuja ni àbí Radisson ló dà. Wàmí ni ó Sheikhuna Abdul Kabir wà Fakhrul Qadiriyyatina àfọkọ. Wàfàkàrún likọ́dìríyàtìnà. Dr. Alikali ó ti dọ́nu náà nù fa. Wàmí ni ó ẹ̀yin náà nìkan. Sheikhuna owó mínísítà náà nù. Abdul Kabir. Bàbá wa ṣé Abdullahi wọ́n ní Radisson Blu lọ́dún tí ń bọ̀ ó ti lọ bẹ́ẹ̀. Mi ni ó Sheikhuna Abdul Kabir wà Fakhrul Qadiriyyatina àfáwà alágbòho yóò máa dá púpọ̀ sí. Olórí ire ni. Lọ́jà gbọ́dọ̀ Bandawaki wà kan náà. Alágbòmọ̀. Alágbòmọ̀ ó ti mú agbòmọ̀ wá fún mi ti pẹ́ ni. Àlífà wa ọ̀rẹ́ yóò máa dá sí i. Ìyá wa àgbà tí wọ́n bí àlùfáà àgbà Al-Imam Murtado Ajetumabi.
شيخنا ní fojú sunkún wa. منهم ẹ sàmì kó lọ sókè. عبد الكبير ẹ máa fojú rire lára wa náà ni. منهم Ubandawaki. شيخنا ẹ ṣeun. عبد الكبير adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. وفخر táwọn ẹ̀yà yìí tí ojú wọn fẹ́ rí náà ní rí. لقدرياتنا أفوق àwa fẹ́ ṣe wàlímọ̀ Kùránì lọ́la. وزد يا ربي ní ta jogún lù wá yìí tó fi jẹ́ kálùbáríkà lù yìí máa dàgbàsókè ní gbogbo ìgbà. الحمد لله òun náà ní kíni òun náà Al-Qur'ani. الحمد لله àwọn ìyàwó ń bẹ ń bẹ àbúrò mi ń bẹ ń bẹ. àríbidé sí hasbunallah. من القرآن جمعا àríbidé sí yọ̀dà fún ọtọ́ pọ̀. من القرآن جمعا تنال العزة من ربي الكريم Al-Qur'ani náà ni dùstúrù wa ń lọrin ní àyè. سعادتنا kò sí tó jẹ́ kí lọ́rin ọmọ tuntun ní gbogbo ìgbà Al-Qur'ani ni. من القرآن جمعا Alif Lam Mim tẹ fẹ́ sókè ẹ̀ lọ́la tó já sí wípé dáírí ọmọ ìlú yìí tí ọba tí ì ṣe inú rẹ̀ ò ní dùn. Allah. kò ní àlàǹsì òun náà lẹ wá fẹ́ ṣe yìí làwọn tó ṣẹ́kù fún yín fẹ́ ṣe wọn ò rírú ẹ̀ ṣe ń lé mi ìmọ̀láyé. La ilaha illallah. nígbà tí ilé ti dahoro wọ́n ti fàṣàṣì para wọn tán lé La ilaha illallah. wọn gbà fúnra wọn mẹ́ òun lẹ́yìn náà wá tún fẹ́ sókè rẹ̀ yìí àfi kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní kọjú òní ó sojú yín kẹ́ ẹ sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣẹ́kù tí wọ́n mọ̀ fún yín. Alhamdulillahi. Alif Lam Mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaibi Wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. والذين يؤمنون بما أنزل إليك al-abrar وما أنزل من قبلك asiri وبالآخرة هم Elakabawi. يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ulaika lauda mira mo bá ti mo tún ẹ má máa gé Kùránì kékèké mẹ́yà máa ń gé Kùránì kékèké lọ́nà tí ó gbà kọ́ gé oríire ó máa gé ni. أولئك على هدى bọ́lọ́lọ́hùn lẹ́ni sì tó ń gé من ربهم àwọn ọba ohun lójókòó yìí. وأولئك هم bọ́ farabalẹ̀ tọ́lọ́ máa bẹ́ bí ọ̀yà ní sinú. حياكم الله bó ti géńgé gúgé òní sí wọn tó àwọn أكرمكم ayé ní padà الله rẹ̀. أولئك Alif Lam Mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqina alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiquna walladhina yu'minuna bima أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك أصدق ṣé Sàlùmí bá fa ajá tán yẹn wá ṣé Sàlùmí bá fa ajá tán yẹn wá ألف bọ́ farabalẹ̀ sẹ́. أكرمكم الله bàbá lówó dé wa tẹ̀lé wọn lẹ́lẹ́gbẹ̀gbẹ́ bàbá wa àlífà ayá mi àwọn náà tẹ̀lé ṣé Sàlùmí lẹ́lẹ́gbẹ̀gbẹ́. أكرمكم الله èmi kékeré ń yé èmi wà yọrí tán díẹ̀
iyọ̀ díẹ̀ náà ni o torí àgbákò òkè ń bẹ bí ní gbogbo kìíní ìwọ̀n ti gùn náà ni tọ̀hún náà. alifu lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. èmi àti Shehu Sarumi wọ́n bá di inú mọ́lúdì wọ́n wá gbé mi sẹ́gbẹ̀ẹ́ wọn ni aka alukur'ani aka aláyè mọ iye ọdún bẹ́ẹ̀ ọ̀nà jìbì kọ́ sọ́dọ̀tù nàbá yìí ni. karamakumullahu. tani sọ pé ọ̀nà jìbì. karamakumullahu. kò yí ọ dáadáa ni. alifu lam kéde ni kéde. dhalikal kitabu. ṣé o torí pé ríra ayé lónìí fa. la rayba fihi. ìwà ń jẹ́ kẹ́lẹ́ omi rò pẹ́pẹ́rẹ́ yìí wọn. hudan. sọ́dọ̀tù nàbá yìí. lil tá a bá muttaqin. yìí ti sọ fún àwọn sàrò mi pé ẹ̀dá kù díẹ̀ díẹ̀ ẹsẹ̀ mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n wà láwọn ti bọ̀ wọ́n yà wèrè jù báyìí rẹ̀ alif. ṣé o sàrò mi. akọkọ rọ àjọ mọ wọ́n rọra mọ a bá ti gbé ama yẹn dáza lóra ànínàbá ilẹ̀ àbí mi wọ́n máa gbé tó bá dẹ̀ kan báyìí wọ́n bá lọ tán yányán. karamakumullahu. ìrọ̀ra dúró ìrọ̀ra bítọ̀ yìí bùtí máa ń ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn àbú ó gbẹ́ tí ọ̀dà. alif. lam mim. ẹ̀yin náà lẹ kú títí dì sí. dhalikal àwa náà la kú títí dì sí. la rayba fihi hudan. alukurani náà alhuruful muqatta'a. lil muttaqin. òun náà lẹ sókè ẹ lónìí. dhalikal kitabu. ẹ̀yin ọkọ ìyàwó mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. dhalikal kitabu. ẹ̀yin oníwàlímà bọ́ọ̀ bá ti lálàánsì ètè lọ lẹ́yìn kún sálàánsì fún ọ. dhalikal kitabu. ebu ni lọ́la fún ọ. la rayba Ebu ni. fihi hudan lil muttaqin. ẹ̀yin àbúrò wa tẹ́ ẹ jẹ́ ìyàwó ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀. dhalikal kitabu. ní ààyè yìí náà ni Mọ̀lánà Shehu Shazili ti ṣe wáàsí lọ́dún náà. dhalikal kitabu. wọ́n ṣe wáàsí fún àǹtí wa kan ni wọ́n fi fún àfáà wa Abdulhamid ní gbàgbé láéláé ní àyè níta bí iná tó tẹ́ǹtì náà sí ẹ máa rántí díẹ̀díẹ̀. àǹtí wa àwọn ni bàbá wa Sadul Usudi ni wọ́n bí wọn àǹtí wa tó wá wọ́n wá ń so wọ́n wá ń ṣe Shehu Shazili náà wá ṣe wá ṣe yọ̀rọ̀. orin tí ì máa kọ́ gbogbo ìgbà òun tí n bá lọ bí wedding ẹnu wọn mo ti gbọ́njọ́ náà. wọ́n wá ń sọ fún àwọn ẹ̀yà wọ́n á sọ fún àǹtí wa àwọn ìjọ náà pé àtúwá ilé ọkọ ló ń lọ kó jọlé ilé ọkọ ló ń lọ kó jọlé bàbá bọ́kọ bá ṣe ẹ́ o mọ̀wó bẹ́ẹ̀ ilé ọkọ ló ń lọ kó jọlé bàbá. ilé ọkọ ló ń lọ. Riwaya tí mo wí ibi tó ti kọ́kọ́ ṣẹlẹ̀ ni. níbí. èmi náà wá ń wí fún yín lónìí ilé ńlá lẹ ti jáde ilé alùbáríkà lẹ ti jáde ilé èrè lẹ ti jáde alukurani náà fi bí wa alukurani náà fi tọ́ wa. ẹ má ṣe ṣe ọmọ ilé ńlá ńlẹ ọkọ. gbogbo obìnrin tí wọ́n bá bí ilé ńlá tí ń bá ń ṣèṣe ọmọ ilé ńlá ni mí nílé ọkọ rẹ̀ tọkọ òun sì jẹ́ ọkọ àlùbáríkà tó wá hàn ọkọ òun lè má ha tà tinú ọkọ fi ń bàjẹ́ ń gbogbo ìgbà ọmọ tóun náà bá bí òní di ńlá. Dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. ẹ má dàbí àwọn obìnrin tí wọn ò ní bíbí lé ọkọ wọn tí ń jẹ́ kálùbáríkà máa tẹ́lẹ̀ láyé lónìí òun ni àìsọ̀rẹ́ńdà máa fún àwọn ọkọ rẹ̀ alálùbáríkà kò wá jẹ́ káwọn obìnrin náà máa bí àwọn ọmọ dáadáa mọ́. gbogbo àwọn ìyá wa ni wọ́n jókòó yìí Ọlọ́run ló mọ iye ẹkún táwọn ìyá yìí sọ lọ́dọ̀ àwọn bàbá wa. wọ́n sun ìyá láyà ẹkún. gbogbo àwọn tí ó sì sunkún nù wọn náà rí bóni ti rí.
gbogbo àwọn tí wọ́n hàn àwọn bàbá wa lé mọ̀ àwọn náà rí mọ̀ látara ọmọ lónìí. àwọn ìyá yìí wọ́n sunkún wọ́n jìyà ń sọ ní ibìkan lánàá kan bó ni ti ń sọ lánàá mo ní màmá mi njọ́ tí mo lánàá mi rò jésù nínú mi kan njọ́ la mi sì ní sọ ní halkọ tí wọ́n lù mí èsì jalè lérí kí n sálè gbọ́rọ̀ náà wọ́n wá dé màmá yìí àwọn màmá mi ìyá mi àwọn màmá girama àwọn ẹ̀ná sọ̀rọ̀ náà ẹ bá pé mo sọ pé àwọn ẹ̀ná sọ fún mi tí n sì mọ̀ pé ń rí wọn lónìí ẹni ó kú la máa kúrọ àwọn akáàtì mi náà mẹ́mẹ́ ń jẹjọ. Mọ̀lánà Amirul Jayshi wá dé ìró ẹgbẹ́ àwọn ọkàn àwọn ẹ̀yà wọn lọ rẹ̀. kò sì tí ì sí fóònù kò tí ì sí kankan gbà náà. girama wa ń sọ pé àwọn náà wá ń pàtàn náà fún mi ńgbà tó ní rí bó ti rí wọ́n ní kí n bẹ́ nìkan wí ni. wọ́n wá ní àtìyá wa lánàá mú àtìyá wa ní ilé onímọ̀ọ́gó àtàwọn ẹ̀yà wa tí wọ́n ṣẹ́kù àtàwọn náà wọ́n náà wá pè Mọ̀lánà Amirul Jayshi sáàrin báyìí. wọ́n wá ń bú wọn pé kí ló máa ń ṣe fún ọ tó lù ú tó báyìí kí ló ń ṣe fún ọ. wọ́n ní bí gbogbo àwọn tí ń sunkún Amirul Jayshi náà ń sunkún. wọ́n ní Amirul Jayshi gbà táwọn á sunkún débi kan wá ní. ó dá ìtìjọ́ kí n máa sunkún ni pé ẹkún tẹ̀ ń sun àwọn náà wọ́n sọ fún mi. lulu tí ń lu yìí kèétí iye yín ẹ̀yin màmá mi o lulu tí ń lu yìí ó dọ̀la kó tó yé yín kẹ́ tó mọ̀ pé lulu tí ń lu yìí lílu tí ó fi wúlò fún yín náà ni. walladhina yu'minuna bima unzila ilayka. èmi ò sì mọ̀ pé àwọn tiẹ̀ àwọn ìyá àwọn gbé ìgbésẹ̀ kan gbà náà èmi ò mọ̀ kankan àmọ́ wọ́n fi sọ̀rọ̀ kan fún mi ní. wọ́n fi sọ̀rọ̀ kan fún mi. ẹ wo ẹkún táwọn ìyá yẹn sun lánàá àwọn obìnrin burúkú ti wá wà láyé lónìí. ẹ jẹ́ nǹkan márùn-ún nú àwọn àgbákò obìnrin tẹ́ ẹ gbọ́dọ̀ jọ. bẹ́ẹ̀yàn bá ti jọ kán nú ẹ̀ ọmọ òní lálùbáríkà. khayratu zawjati. Ìmáàmù Gazali ni wọ́n wí bẹ́ẹ̀. khayratu zawjati. àkọ́kọ́ nú àwọn obìnrin àgbákò láyé òun lóbìnrin kálí khinzir. khayratu zawjati. obìnrin tíṣe rẹ̀ bíi kẹ́tẹ́ bíi ẹlẹ́dẹ̀ ni. khayratu zawjati umma salihatu. àwọn obìnrin kan bẹ bí ẹlẹ́dẹ̀ ni wọ́n lẹ́yìn kí wọ́n jẹun gbìnàkú wọ́n bá jẹun tán bámu sí kan ìdọ̀tí ní gbogbo ìgbà kò ní mọ́. khayratu zawjati. akọ́ńtà ìdọ̀tí nù lé. umma salihatu. ẹ wo àwọn ìyá wa bí wọ́n ti mọ́ títí dìsí. ẹ wo bí wọ́n ti fáìn títí dìsí. pẹ̀lú ọjọ́ orí ẹ wo bí wọ́n ti rí. khayratu zawjati. obìnrin bá ya ọ̀bùn láti kékeré yọ bá dàgbà bẹ́ẹ̀. ẹ bá ti rí àwọn ìyá kan tí wọ́n yọ ọ̀bùn nígbà tí wọ́n dàgbà wọ́n yọ ọ̀bùn láti kékeré. khayratu zawjati. kìí ṣe kó ti dàgbà ọ̀bùn ló sọ dàgbà. khayratu zawjati unna salihatu. kí ni pa wà fún àyílẹ̀ rí sí. hafizatul ghaibi sadiqanitatu. láti kékeré ló ti bẹ̀rẹ̀ ọ̀bùn ẹ máa bá ń di odò tí wọ́n máa jà ń gbogbo ìgbà ni. hafizatul yóò wá arúsọ máyà. ghaibi ọ̀bùn obìnrin wo obìnrin. sadiqanitatu. ẹsẹ̀ rẹ̀ ọ̀mọ́rí. khayratu zawjati. yóò dọ̀tí ní kítakíta. khayratu zawjati. tẹ́ ẹ bá fẹ́ ma obìnrin ọ̀bùn
ẹ tún máa ń bi mékọ̀pù rẹ̀ gan. Khairatu zawjati. ṣé mékọ̀pù yìí fáyìn lójú àwọn obìnrin mi bí ọ̀bùn bá lo mékọ̀pù yóò rí balabala bí ìwé ni. Khairatu zawjati unna salatu. ẹ lọ wọ wọn lé wọn lásùbà ẹ̀rí tí ń wí. Khairatu zawjati. ẹni ó bá Yorùbá nẹ́bí ò ní sunkún. Unna salatu hafizatul ghaibi. ẹ máa jọ ẹlẹ́dẹ̀. Sọ́yìn. mo sì ní ilé ọkọ lẹ́ńlọ ọkọ ìjọlẹ̀ a máa mọ́ tó lé afúkú ni. Khairatu. ó ti da gbogbo àwọn àbúrò mi ká ẹ̀. Khairatu zawjati. kò ní da fúnrọ́. Khairatu zawjati. olómẹ́kọ̀pù ẹ̀bí wọ́n ti ń dàbí gíláàsì. Khairatu zawjati. ẹ̀yẹ́ má tún lo mẹ́kọ̀pù kankan mọ́. Khairatu zawjati. ẹ ti wá ókè báyìí ilé afúkú lọ́lọ́run ti ṣèyí fún wa. Salihatu. ẹ wà àwọn ọkùnrin wọn náà. Hafizatul ghaibi. Sọ́yìn qanitatu. ẹ má jọ obìnrin alikẹ́líbù. Khairatu zawjati. ajánú ni. Khairatu zawjati. ọkọ ò tí ní sọ̀rọ̀ kan ó ti sọ mẹ́wàá. Khairatu zawjati. gbogbo obìnrin tó bá lẹ́nu èébú burúkú sọ́kọ rẹ̀ àlùbáríkà tọ́lọ́run fún tọkọ fi wá sunkún tọkọ fi banújẹ́ ọ̀rọ̀ rẹ̀ tọmọ rẹ̀ ọ̀sọ̀rọ̀ ayé ti fi ń bù. Ala inna nisa. ẹ tún ti ń lọ kàn ẹ̀yẹ lérí ibú yìí. Ọkọ ní ń bá wí wọn. a ní àwọn ọkùnrin ń pàṣẹ yìí náà ń pàṣẹ ẹ̀yin kìíní kan kélébé yìí bẹ́ẹ̀ni kélébé yìí. bẹ́ẹ̀ bá sì wo orí ọkùnrin náà kélébé náà. Ala inna nisa khuliqna shatta. mo fi ní ilé ọkọ lẹ́ńlọ ọkọ ìjọ́lẹ̀ ilé ọkọ lẹ́ńlọ ìdí ń jẹ́ kí àgbákò kún ayé lónìí nù. Inna nisa. ẹ wà lẹ́nu mi tí ọkàn lọ lé ọkọ. ẹ má ṣe bẹ́ẹ̀. Inna nisa. ẹ má jọ àwọn obìnrin tó ṣe pé kàlíkìrìdù. Inna nisa khuliqna shatta. àwọn màmá tónítóní gbogbo ìgbà ni. Inna nisa. kò ní yóò máa fún ọkọ jẹ torí kínníkínní tí ń mọ kínníkínní hù yóò tún máa lọ gbé fún ẹlòmíín níta. Inna nisa khuliqna shatta. animasa wọn nù. Faminhunna al-ghanimatu wal-gharamu. àwọn eléyìí wọ́n ti pẹ́ títì gan ni. Waminhunna al-hilalu idha tajalla. gbogbo orú wọn ni wọ́n mọ̀. Lisahibihi waminhunna zalamu. alálàsírí mi tá alálàsírí rẹ̀. Inna nisa. alárafa mi. Inna nisa. àwọn dókítà. Inna nisa khuliqna shatta. bó o bá mọ 500,000 tan ìyàwó oníyàwó fi ẹ̀yìn rẹ̀ kanlẹ̀ 50 naira wọ́n fi ṣe títì rẹ̀. Inna nisa khuliqna shatta. àwa ní gbogbo kan bí ìfà ìwọ ọkùnrin ó lọ sí ọmọ wa ṣe bí pọ́ǹdán ọ padà ṣòfò lálẹ́ fa. Inna nisa khuliqna shatta. ẹ̀yin obìnrin náà tẹ́ ti wà nílé ọkọ ẹ jòkó jẹ́ ẹyẹ rìn kìbí ìgbóná. Inna nisa. ẹ máa wá rìn káàkiri ẹ máa rìn kiri kí ẹ fi wá lọ kó sọ́wọ́ àwọn kókó bìlò. Inna nisa. wọ ìyàwó lé tí wọ́n ń sàn ọ́ nínú ilé wọ́n tún ń sàn ọ́ níta ó lè jèrè lára ọmọ báwọn. Inna nisa. ó lè rẹ́rìn lórí ọmọ. khuliqna shatta. ìsọkúsọ kọfà ìsọkúsọ kọ o. Faminhunna al-ghanimatu bí táwọn ọmọ wà láyé. wal-gharamu. àwọn ọmọ. Inna nisa. ọba yìí pé ìtọ́ ń jẹ́ nù lé ọ̀ka ẹ̀ mọ́ ṣe sá ní àmàlà. Inna nisa. tí ọba yí ọ tí ọba tó ọmọ ṣe sálísà. Inna nisa. bí sálísà ò tó ẹ ṣe rọ abẹ. Inna nisa.
ẹlòmí àwa ni mo gbádùn àwọn ìyàwó kìíní mi. ó ní pẹ́ tó fi tètè kú. Kulikina ṣata. wọ́n ń dáná wá fún ọ oúnjẹ tọ́kì. منهن الغنيمة والغرام oúnjẹ tọ́kì. ومنهن ẹlẹ́kẹ̀rin. الهلال إذا تجلى sotitoni. لصاحبه ومني ظلام ألا إن النساء ìwà bínú tẹ́ yẹn o. إن النساء tí fàájà tán إن النساء خلقن شتى. ó dẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́. إن النساء خلقن شتى. àwọn obìnrin kan bẹ kalẹ̀ hayatu. ومنهن ejò ni الغنيمة yóò fain lójú àmọ́ oró ń bẹnu ẹ̀. منهن الغنيمة. torí pé wọ́n fẹ́ yàwó lé o mo ti rí nífa. bàbá ẹ máa wá kéésì tẹ́ ẹ máa ń tírìtì l'Abuja yẹn. wọ́n fẹ́ yàwó lé ó sì ń lọ ìgò ó sì ń lọ ó sì ń pò papọ̀ mọ́sẹ̀ mú. منهن الغنيمة والغرام ومنهن الهلال إذا تجلى. ìsìn lọ. منهن الهلال. ọkọ wa rò pé òun gbádùn oúnjẹ ní ìwọ̀n منهن ìwúlẹ̀kẹ̀ الهلال ìwúlẹ̀sẹ̀ إذا تجلى. ó padà kú ni. منهن الهلال إذا تجلى. oró ni obìnrin mi yóò ṣe dáadáa níwájú àwọn ẹbí ọkọ wọn bá lọ tán báyìí wàhálà dé. إن النساء àwọn ọkọ wọn ni abalágbájá ò dáfà ó sì ní ìyá alágbájá yìí ò dá. ó ti sáré dáná fún wa ó ti fún wa sóbò nkúnlẹ̀ ní lọlẹ̀ ní ṣe gbogbo ẹ̀. إن النساء ó ti jẹ̀gò. إن النساء خلقن شتى ومنهن الغنيمة والغرام. ẹ má jọ àwọn obìnrin ejò tí ó dá lójú tí ó ní òró búsọ́kọ rẹ̀ lọ́kàn. gbogbo obìnrin tó bá rí bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ò ní pàṣẹ rí láyé. ومنهن الهلال إذا تجلى. àwọn obìnrin kan bẹ kàlífàárù èkúté nù àjẹlójú ńlẹ. الهلال إذا تجلى. yóò máa sẹnu tsọtsọtsọ bí ẹnu asọsọ. الهلال إذا تجلى. yóò máa jẹ ọ yóò sì máa fàtẹ́gùn sí ọ. الهلال إذا ẹ má jọ wọn àti ẹ nílùú ètè bẹ́ẹ̀ nílé Afunku. تجلى. ẹ bá ebi tí bá sọ̀rọ̀ gbogbo ẹ tí bá sọ mo dá wọn mọ̀. منهن ani ọ sẹnu الهلال. bí ẹnu asọsọ mo ti rẹ nìkan tí ma sẹnu bí ẹnu asọsọ ni. منهن الهلال. ẹ bá ti rẹ ní tí ń pàtẹ la púpọ̀ kí ló ń pàtẹ la sí púpọ̀. منهن الهلال àsínú ọyẹ. إذا تجلى ṣé o bá wà. لصاحبه àbáwọ̀ ní tẹ́sítì ni. ومنهن الظلام. ẹ bá yorùbá ná Muhammad bọ́ńbọ́ obìnrin tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ òun náà ní àlìgànámù. ألا إن النساء. báwọn ẹ̀yà jọ̀hún ti jẹ́ nìyẹn wọ́n fi bí máa lò bá náà fi bí gbogbo wa yìí wọ́n fi bí àwọn àtẹ̀yẹ̀tà jẹ́ gbọ̀n yín. إن النساء wọ́n rí wọn á ṣe bíi pé wọn ò rí. خلقن wọ́n شتى. gbọ́ wọn á ṣe bíi pé wọn ò gbọ́. خلقن wọ́n mọ̀ شتى. wọ́n ṣe bíi pé wọn ò mọ̀. خلقن شتى. gbogbo ntọ́kọ bá wí déédéé wọn ni torí wọ́n mọ̀ pé àwọn fẹ́ rí resort. خلقن شتى. lára ọmọ kí ni wàhálà téèyàn ṣe tí ò rí wa tí ò rérè lára ọmọ. ومنهن الغنيمة. mo fi wí fún yín nírọ̀lẹ́ yìí pé ilé ọkọ lẹ́ lọ kójọ́lé ó ṣé omi ló jàǹjọ́ náà. ó sì sá sí ni túwí làsákì kójọ́lé.
bọ́kọ̀ bá sẹ́yìn o máa wò bẹ́ẹ̀ báyà bá sẹ́yìn o lẹ́ọ̀kọ́lẹ́ kó jọlé ilé ọkọ lẹ ń lọ kò jọlé bàbá. ilé ọkọ lẹ ń lọ kò jọlé. ilé ọkọ lẹ ń lọ kò jọlé bàbá. ilé ọkọ. àwọn ìyá yìí láwa náwó fún ní sùn àfi ká dùn wọn tí wọ́n ṣe bí àgùntàn tó ní wàá fi rí bó ti rí tẹ́ ẹ̀ bá wá ná bí mo ṣe fẹ́ gbogbo owó tẹ́ ẹ ná mi ń sì kó fún wọn ká máa kó lọlé mo fẹ́ kẹ́ ẹ já dùn wọn nínú lónìí gbogbo ẹkún àná ti dẹ̀rín lónìí alhamdulilayi gbogbo wàhálà àná ó ti dẹ̀rín lónìí alhamdulilayi a fi agbára ọlọ́run bẹ ọlọ́run afagbára wọn agbára ọlọ́run náà la tó fi bẹ ọlọ́run má jẹ́ tún rí kú wa mọ́. amiina. ẹ dákun ẹ sàmì dáadáa. amiina Allahu. ibadallah rijalala àyínúna bi'awnillah mo kí bọ̀dá mi aládìẹ ń gbọ́dọ̀ mọ́ kí ń gbọ́dọ̀ mọ́ kí a máa pè wọ́n ló kọ̀ọ̀kan ní wọ́n lẹ́kùn ni wọ́n ló kọ kọ̀ọ̀kan tá a máa pè wọ́n. ó ní ó kọ̀ọ̀kan èmi ẹ̀ sì gbàgbé nǹkan. wọ́n ní ó kọ̀ọ̀kan ṣé ìràn wa létí ni ilẹ̀ wí. bàbá rere àwọn eléyìí wọ́n ti pẹ́ láyé gan. eégún sì ń bẹ bí àgbà kan. àbálàdé náà máa kí i lọ́wọ́ báyìí àfikún náà wọ́n sọ yẹn dáadáa. àbáṣà tí ó ní aládìẹ ọjọ́ ti múlò wọ́n wáyọ. wá sí náà nù a gbọ́dọ̀ tó báyìí ká wá rí wọn ká láàrin wọn. ọlọ́run jẹ́ àrí pé. amiina. la ilaha illallah la ilaha illallah. ẹ dákun ẹ bá mi wí dáadáa. la ilaha illallah la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. ẹ bá ń wí fún wa. La ilaha illallah, la ilaha illallah. Ibadallah rijalallah àyínúna bi'awnillah. kò sí bàndírì ni. وكونوا عوننا بالله أسانا صاب بفضل الله بحق الله رجال الله أهينونا بعون الله لا إله إلا الله لا إله إلا الله شو صار نويا لا إله إلا الله عباد الله رجال الله أعينونا بعون الله وكونوا أعوننا بالله حسنا بفضل الله بحق الله رجال الله أعينونا بعون الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مددت يدي إليك لكي تمد يديك نحو يدي لتنقذني وتوصلني إلى ما فيه لي رشدي وكيف رؤيت تتركني ونار الشوك في كبدي يظن بنا الأسود لنا زلونا طبقة بلدي فهيا لا وهيا لنا يا صاحب المدد مددت يدي أنا وجميع ما يهواك من ولدي لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله يدي إليك لكي تمد يديك نحو يدي لتنقذني وتوصلني إلى ما فيه لرشدي وكيف رؤيت تتركني ونار شوك في كبدي يظن بنا الأسود لنا ظنونا طبقة بلدي فهيا له وهيا له لنا يا صاحب المدد فهيا له وهيا لنا يا صاحب المدد مددت يدي أنا وجميع من يهواك من ولدي عباد الله رجال الله أعيننا بعون الله وكونوا عوننا بالله أسانا ذا بفضل الله بقرآني وجبريلي وتوراتي وإنجيلي وما في أي تنزيل أعيننا بعون الله ويا رباه يا ربي ويا غوثاه يا أصبي أزي يا زيد الكرب وعليكنا بأهل الله بأك الله رجال الله عيننا بعون الله لا إله إلا 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 الله wọ́n ti tún ṣe bẹ́ẹ̀ fún mi sàṣà àlùbọ̀rẹ́ yìí rẹ̀ kọ̀dí bọ̀dì lálù ní dúró fínà sùlí balibali ẹ jẹ́ wà ní farabalẹ̀ jọ ní alẹ́ yìí a pàdé àwọn àlùfáà wa gbà àfa sàrùmí la pàdé lálẹ́ yìí ilé afúnkú ẹ̀ ń dára púpọ̀ gbogbo òlú ló pé tiwa yìí ọlá abọ́lọ́hún ti sáyé yín lójú orí bẹ́ẹ̀ o ẹni mà padà síbú. akíwọlé àlùfáà wa gbà mọ̀tàdọ̀ ajétúmọ̀ bí. àwọn èèyàn ṣe á mímọ́ lọ́nà báyìí. ẹni mọ̀nira. ọjà àdùnnú ni wọ́n máa ń ná lé afúnkú ẹ̀ ní báwọn nájà àbànújẹ́. bákan náà àlùfáà wa gbà ò ní ṣòfò. kólórí yóò ṣe á mí náà kó lókè. ọlọ́dún má jẹ́ báwọn ṣòfò láéláé. nígbà tí wàásì ń lọ lọ́wọ́. akíwọlé bàbá mi àgbà oníwàásí àgbáyé. àwọn afúnkú yìí mà tóbi púpọ̀. lábíà. nígbà tí wàásì ń lọ lọ́wọ́ lórí ọ̀dọ́ wọlé. masha allah. alájùwà muhammadu tumanu jaguma tọ́ba lọ́rin. ẹ lákòó ẹsẹ̀ sẹ́wù jama. sẹ́wù. bẹ́ẹ̀ ti lè ṣe sẹ́wù bó lórí ọ̀dọ́ ọmọ rẹ̀. sẹ́wù. jaguma tọ́ba lọ́rin mọ́mọ́ dákọ̀. والله ياسمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọlọ́run dákun má jà padà sí ibú ọba Jàgúnmọ̀. amiina. nígbà tí wà sí lọ lọ́wọ́ bákan náà. àlùfáà wa gbà. àrí bàbá wa gbà my lord. my lord. bàbá wa gèrè. gèrè bàbá. yọmọ àwọn òkè sẹlẹ̀ yìí sì lọ léèrè báyìí. ọmọ gbé my lord fún wọn. ọ ma ti ń ṣẹlẹ̀ ní. èmi ti lọ opportunity privilege ńlá níjọ́ tí mo kíjímọ̀ lọ́dọ̀ yín. Allahu akbar. gbogbo tá a pè ní ti ń darí ìlú náà lọ́lọ́run kó sábẹ́ yín jọ náà. alhamdulilah. mo ní tó ṣébi táyì ti ń pàtẹ́ ni. Allahu akbar. ajẹ́pẹ́ ìgan ni my lord. akíkà. gbogbo àwọn my lord ó tò lẹ́yìn yín kírun ni. àlùfáà wa gbàngèrè. ẹ ní ṣòfò láéláé. ọlọ́dà kò má jẹ́ padà sẹ́yìn. bákan náà bàbá àgbà káàtì bí. masha allah. òsì àyìnbó wa bẹ́ẹ̀. abdulgani. bàbá wa káàtì bí. wọ́n tẹ́ni àwọn ọ̀gá wa wọ́n tún tẹ́ni àwa náà. alikadiri. ẹ ní nọ́bà jẹ́ àbànújẹ́ láéláé. bákan náà àlùfáà wa gbà. mo rí ọ̀gá mi àbá wa ṣéwù. alihaji musa alagida. ṣe sùúrù. ẹ bákan náà. ilé salati mo náwó sí òun. صلاة تنجينا بها من جميع الأحوال والآفات. آمين. bí a bá ṣe ṣéwù fáfáńdá sàláàtì kò ní fọwọ́ gbọ́mọ sí. ṣéhù. bí a bá lè nawọ́ méjèèjì sókè wọ́n pè wọ ọmọ rẹ̀ sóríire. ṣéhù. gbogbo abiyamọ kọ́ ni máa ń jèrè ọmọ. gbogbo abiyamọ tí yóò jẹ wọn ọmọ bá ń ṣe ṣéwù lẹ́ẹ̀kan náà. ṣéhù. ọba fẹ́ràn èrè ara rẹ̀ àtọmọ rẹ̀ bá ń tẹ́wọ̀ rẹ̀ mo ṣe tẹ̀ yìí. ibi yẹn ṣe bí tèmi ti lè ṣe programu ẹ̀yin là ń gbádùn bíi gbogbo ẹni tó bá ti fẹ́ràn kó máa lòdì àti rówó láyé kò ní padà rówó mọ́. Allah. gbogbo òde náà kọ́ ló máa ronú pé kí wọ́n máa dáwó sí ọ lápò àpò rẹ̀ yóò yá báwọn.
gbogbo eríire tí a ṣe ní ọ̀dọ̀ àwọn ìyá wa nílé sàláàtì. Síhà ní àsàlá ní bàbá wa Kátìbí bàbá ní àsàlátì wa ń jó ní ìyá wa sàláàtì wà lẹ́kọ̀ọ́ mo wá use advantage yẹn láti gbé wọn wá. nígbà wọn dá sàlátì útùbà tí wọ́n ṣe ń jọ náà kò tán lẹ́mí àwọn èèyàn dè ní. mọ iye tí bá àṣà sáàdì yẹ sáàd ẹni tí máa ń dunnú níjọ́ tó sóríire ọ̀rẹ́ rẹ nu. Allah. útùbà àwọn náà nìyá wa sàlátì ṣe ń jọ náà. nígbà máa mú máìkì mi náà dowó bò mí tolú ẹ wá ń kówó lè kó ọlọ́mọdé táyọ̀ ò fọ́. Àmín. ibi ó bá yẹ kó o sin gbà má máa tọrọ kó o kórè lọ lé ń bẹ̀. Allah. inú ilé ilé mi gbé láì mọ iye ọdún òsílẹ̀ tí ì ní yàrá síbi bàbá oníwàásí àgbáyé. Yallahu ta'ala anhu. àfàbùrọ̀ wúfì ilé òtúbú kọ́ yà yín. Bẹ́ẹ̀ni. bí bàbá oníwàásí àgbáyé bá ti ní àfàbùrọ̀ wúfì ilé òtúbú kọ́ ní yà yín ẹ̀yin ọ̀bá tán. Allah. ìyá yín ni ìdí òfì ní bẹ́ẹ̀ yà yín gbàna. Tẹ́tí ń sọ. ilé sàlátì yàrá mi ni. Allah. bàbá oníwàásí àgbáyé náà máa ń sọ bẹ́ẹ̀ torí ẹ̀ tí má ti dá wákà kan bàbá aṣọ sàrùmí. Adamallahu hayatahu. ibi tí bàbá bá ti wà mí fẹ́. ẹ fẹ́ nara tán. ẹ máa ń ṣe jẹ́jẹ́ ń bẹ̀ ni. bàbá wa tẹ̀fúùtù bàbá bàbá ò ní ṣòfò. bàbá ni mọ̀lẹ́kẹ́ gbogbo àwọn afa Sheikh al-Bagawi. Adamallahu hayatahu. wọ́n ní iye ọlọ́run tọ́lọ̀ ń kẹ́ tí ò fọ́n bù. Allah. Bagawi la fa tí inú rẹ̀ máa dùn sórí olóore. Allahu. ẹ ní ma padà sí ibú. Amina. bàbá Al-Katibi. Adamallahu hayatahu. bàbá ní Gèrè bàbá ní Ṣàgámù. Allah. gbogbo àwọn afa pátá ni mo kí àwọn afa ara o. bàbá Bature kínní Bature kejì. Adamallahu hayatahu. Sheikh al-Murtada afọ́fin. Allah. gbogbo abá ti wà kọ́mọ́ndà ọkùnrin ọlọ́run gbogbo ẹni tí Àbá Kàbírù bá ṣe dáadáa fún láyé tí ń ṣe nǹkan tó dúró tí ọ tó dúró lónìí ò ní jẹun lọ́la o. Masha Allah. ò ní jẹun lọ́la lọ́la àwọn àtàfẹ́ sáfù rè ìyàwó àwọn aláṣàfù lọ́la èmi tẹ́mi bá ìjọ tí ìyàwó mi bímọ àkọ́bí òun náà ń fún lówó. Allah. fara òun náà ń fún lówó bẹ́ẹ̀ ní rẹ́rìn ẹ mọ̀ pé ní obìnrin á máa dùn torí owó. ẹ lẹ sira màálù. n bò bí ẹlẹ́ẹ̀kejì. Allah. mo ti sọ dáadáa ọlọ́ọ̀ chẹ́ǹjì aṣọ báyìí bẹ́lẹ̀ bá ní àjẹ́ àdàmọ́ ránṣẹ́ bá mú. ẹ mú wa ẹ̀yin lẹ ń gbà. ń bọ̀ dalẹ̀ ló bá ní kò sọ́jà mo ní kò lè sọ́jà torí ẹ̀ bí mo ra bóbò fọmọ mi mú dé dàjí kí n tó gbé mu. bẹ́ẹ̀ ṣe máa ń múnu. bó ti múnu ọmọ àlè ọmọ òsì ọmọ kéwù kan ó kàn kí mi ni ó kàn pọ́n mi lé ni òyìn má rí ló bá sì yẹ mi sí lóde kan ní airport gbogbo èèyàn náà pọ́n mi lé ń bẹ́ẹ̀ aṣáàrò owó èmi mo pawó lẹ̀ náà ó kàn kí mi ìmọ̀ rí ó bá di gbọ́n pín owó bá ní wọ́n ti fọ́mọ kéwù mi mo ní ìmọ̀ rí. káàtẹ́ mú wa lọ. ó yẹ gbogbo ẹ̀yin àfáàtẹ́ máa ń lòde ẹ̀ máa sọ àwọn ọmọ tí wọ́n máa ṣe tẹ̀lé ìbú yìí a sì mọ́ ọmọ kan lọ kú tọ́ ní 1,000 bí owó dà ó ní wọ́n ti sẹ́. Allah. 1,000 bẹ̀ dà mórí ó ní wọ́n ti sẹ́. 1,000 kí náà fi sẹ́. ó dinú àwẹ̀ ní markazi ó ní ustaasu sẹ́ẹ̀ lóde mo ní láyé àtọ̀run òsóde mọ́. kì í ṣọ̀rẹ́ rẹ̀ kì í ṣọ̀rẹ́ ọ̀rẹ́ wa ẹni tó ń dunnú níjọ́ tí wọ́n ń banújẹ́ kì í ṣọ̀rẹ́ ọ̀rẹ́ wa ẹni tó ń banújẹ́ níjọ́ tí wọ́n ń dunnú jẹ́ òun lọ̀rẹ́ ọ̀rẹ́ wa. wákà yẹn ó ní ìtumọ̀ o yọ́tọ̀ bá yọ omi lójú ẹni bá kí ọ pẹ̀lẹ́ ọ̀rẹ́ rẹ nù àmọ́ kí lẹ́lẹ́ fẹ́ ṣe wọ́n náà fẹ́ ràn mọ́ká ẹ̀ gbọ́dọ̀ náà tí ọba lọ mọ́ká nulẹ̀ ìyọ́ ẹ̀ àsòfò ni àti bọ̀tán rẹ ò ní dáa gbogbo ẹni tí o bá ti bó ní rẹ yọ olórí bú ni eléyìí tá à ń ṣe ń bí i lónìí ìdùnnú ni àtàbá ni kí n wá bá ṣe ni wọ́n á mú máìkì èmi ti fẹ́ gbàbẹ̀ òun kí n lọ́ọ́ lọ kí n máa jẹ gbogbo ń tẹ̀ ń jẹ yìí ojú ẹ̀ kàn fojú rí ni ìdọ́dọ̀ àwọn ará Èkó Bágáwí sọ ti débẹ̀ ni ó ti dọ́dọ̀ yìí ni ó gbé kan lọ́wọ́ bí pèsè lẹ́ẹ̀kan ṣé tèmi ni àrùn èmi ló yẹ kí n gbé lọ́wọ́ àrùn ọlọ́njà ni gbẹ àrùn ọlọ́run má fi ìbànújẹ́ sọ̀rọ̀ wa àdúrà kan náà ní ṣe tí n bá ti ṣe síkiri àfàsàlátì ẹ̀jẹ̀ ń ju kiri yìí lẹ̀ àwọn èèyàn ń bẹ níbí yìí tá a máa yẹ wọn sí àtàná lèmi ti fẹ́ dé àmọ́ kò sépo ń gbogbo Èkó kò sépo petro
omi ló wà èmi èsì lè ṣe bí àfàǹdà tán rọ mi sí mọ́tò tó ṣiṣẹ́ ẹnìkan lóun fẹ́ dán oúnjẹ onílọ́ bá tọ̀ sínú ọkọ̀ ọ̀nà kìíní bí má ti pè yín kíní wọn ti ń bẹ́lẹ̀ àmọ́ ẹja lọ fi rówó ni. ayuhum fil ayati ayuhum fil mamati shaybuna salati la ilaha illallah. ayuhum fil hayati ayuhum fil mamati shaybuna salati la ilaha illallah. ẹ̀yin obìnrin náà lẹ ti gbọ́hùn wọ́n ní kẹ́ ẹ lọ́ọ́ fẹ́ rí mẹ́yìn ẹ lọ́ọ́ fẹ́ rí mẹ́yìn tí n bá lòde tí n bá kówó dé tí n bá ń tò lójú ìyàwó mi níwọ̀n á wò báyìí pé ẹ̀yin délé bẹ́ẹ̀ bá alòde ń jọ Sunday ojú wọn náà ni wọ́n máa ń tò èmi lọ́ọ́ wẹ̀ ani àfa ajé ọ̀wá àwọn màmá mi jìyà gan máa ń sọ fún ni pé màmá mi jìyà gan tí wọn náà bá lè fẹ́ rí mẹ́yìn ọmọ rẹ̀ ó dọ̀mọ́ ẹ wò àwọn yàwá Sàlátì ẹ wò gbogbo àwọn yàrá àgbàlagbà tí ń bẹ ń bí kò sí ìtòrí dùnú wọn máléjì àwọn bàbá wọn ni jíjà má mi kan bá fẹjọ́ ọkọ rẹ̀ sùn ó màmá mi náà máléjì bàbá mi ni o ẹ má ya wèrè o ẹni tó lọ́n fẹ́ lọ fẹjọ́ òun sọ bàálù ni tọ́wọ́ bá ọba tí ń lu ìyàwó rẹ̀ lọ́wọ́ ẹ gbọ́ kí ni ó wí ẹdíkọ́ máa lọ lé ní. ayuhum fil ayati bí n bá ti wí lẹ́ẹ̀mẹ́ta ó ti tó ẹ̀yin àfa wa sẹ́ni pé mo ti ṣe ń tẹ́ bẹ̀ mí ibi tó gaba ti wẹ̀ mí fẹ́ sọ kẹ́límà kan báyìí àfa wa kọ̀mọ́ndàsì ní bí olórí eré àfa àfa àti kì í bínú oore èèyàn nǹkan mẹ́rin náà fi ka olórí eré àti olórí ibú pọ̀ àwálù là ń sọ bàbá àmọ́ gbogbo nǹkan ló ń bẹ̀rẹ̀ ákàrà mọ́gà láwù àbáṣà mi wọ́n bàbá wọ́n gbọ́n tí ọ̀dà ijó ni à ń lè kó wọ́n á tẹ̀lé wọn lọ bí súnà kan súnà fámìlì ni ngbà débẹ̀ àbáṣà mi náà ni wọ́n ṣe wá sí wọ́n ní wọ́n gbó kọ́ ọmọ jáde wọ́n bá ní kí n dúpẹ́ èmi bá ṣe àbáṣà mi bá gba máìkì pé kẹ́ni máa ṣe wá sí kí n tún máa ranjú kí táwọn eléyìí bẹ́ẹ̀ yà yìí èmi ó gba owó ni a sì tọ́ di pẹ̀lú bàbá láti inú mọ́tò bóun ni ká ṣe níbi tá a lọ yìí a máa ní information ni a tó information ni táwọn bá ti ń lòde a ti lòde kan rí ìrànwọ́ létí nísìnyí wọ́n rẹ̀ rìn alọ́musin èrò pọ̀ àròwó ń bẹ̀ dírẹ́fà Fáṣọlá wa ń ṣe àjọyọ̀ Mẹ́kà fún bàbá rẹ̀ inú gbó níbẹ̀ sẹ́yìn bàbá ti dóde tá a bá ta èmi ní mọ́ tí n bá ti bọ́ọ̀lù báyìí ní arákàlà àní ta lóde tọ̀ wọ́n wá gbé bàbá ní ìdí owó ni irú ròrí wèrè wo ni wọ́n máa wá rò báyìí sámọ́kù lòde yìí ha lógo lẹ́yìn náà ti dé pẹ́ sẹ́wárí òde òun bá ṣe bọ́ọ̀lù mo ní bàbá àtà lóde wọ́n ní nínú oko yìí mo ní wàláhì àtà sẹ́ni nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ya Sayyidi ya Rasulallah wọ́n kọ́kọ́ da owó bò mí náà 1,000 tuntun ọkùnrin ń kàn bẹ́ẹ̀ làbá sàrò mi ń ṣẹ́jú sí mi ọ̀ gbọ́dọ̀ dákẹ́ o ìmùkọ́ dìímọ̀ lásán ni o tábàsì ti ń fún mi fèsì mi ti máa ń mọ̀ tó báyìí o fi sọ fẹ́ nìkan jọ pé ìbá wọn lò sẹ́mi àbúrò sẹ́gbọ̀n ìsẹ̀mi ọmọ kéwùsà fàárì lọ́jà àlùbáríkà mi ó pọ̀ tó bá wọn àwọn náà máa ń sọ fẹ́ lómi pé àbúrò mi ní o kàn fẹ́ràn mi àtọmọ kéwù tó jẹ́ èmi ẹ̀ pè wọ́n bẹ́ẹ̀ tábà lọ bò mí ìmọ̀ ọ̀fà wò mí jọ kàn pé ọmọ yìí mo fẹ́ràn rẹ̀ gbogbo àfà yìí wọn á ní àbúrò mi sì ni wọn ẹ̀ pè mí ní ọmọ kéwù fún yàn àmẹ́mi ò ní ya wèrè kí ní àbúrò ní mi kó làwọn mọ̀ pé mo kàn wọ́n sẹ́ni mo ti bẹ̀rẹ̀ mu kọ́ tí mo yá tí má sì òde tá a bá ti ta ara máa yá púpọ̀ Sayyidi ya Rasulallah salamu alayka sẹ́ni mo ti ń da owó ń bò mí lẹ́yìn bàbá ń wò mí lábẹ́ aṣọ báyìí pé má dákẹ́ sẹ́ ọ gbọ́dọ̀ dákẹ́ ìyìn dákẹ́ sẹ́ni mo kọ́ tí mo lásán bíi 400 ti lọ nígbà tá a fi wọlé mílíọ̀nù ti lọ nígbà tá a lọ lé àwọn ìmọ̀ràn kásì máa ń bẹ tá a bá ta àkàrà ọmọkùnrin subahana rabbika rabbil izzati amma àríbí ẹ̀ ní sòfò gbogbo abiyamọ ẹ̀dá kan ṣe àmì kó lókè. Amina. nísìnyí báyìí a fẹ́ yọ̀ǹda ara wa. fáfáàrí mi ìlédè kan. ok àfáàrí mi ẹgbẹ̀dẹ̀ gbèrajàre. yàpò mórí ìṣẹ̀fà ẹnẹ́sọ̀sàwù kérékéré ìdè ọ̀nà àti ẹnẹ́sọ̀sàwù ẹ̀kú yìí ọ̀kà rẹ̀ yóò mórí yìí. ẹ wọ ẹ̀hìn ẹ nídìí èdè gbéra wọn ọlọ́run dákun má jẹ jayé padà sẹ́yìn mọ́
ẹ bá a ṣe amina fáfá rí méjì jáde. amina yóò tún gbowó nù. total submission ẹ máa ń pẹ̀lú eléyìí. wọ́n ti ná tán 400 ti tán. wọ́n yìí sọ̀gá káwọ́ òde ni 400 ti tán ẹ sọ fún. wọ́n ní ọgbà sàálà sáìlú treasurer. máa wò mí ràn kó kinní yìí. ọ̀tọ̀ lẹni tí ń béèrè ọ̀tọ̀ ni tí wọ́n ń fún. ẹ wo kádàrá. kó la ti ṣe lẹ́jọ́ mẹ́ta yìí. kádàrá ti wá yàtọ̀. ẹ wo aago. bàbá ìmáàmù Bàtúrì ẹ káàbọ̀. bí tiẹ̀ nìkan tẹ́ ma bí wọ́n tó ń pàtó ọlọ́jẹ. ẹ ní sọ́fò. nísìnyí báyìí ayọ̀ ń dára wa. ọmọ àgbàlagbà ẹ ní máa padà sí ibú láéláé. amina. nísìnyí ayọ̀ ń dára wa. lọ́bù. tó bá di aago 10. lẹ́wà sekere. ají kọ̀mọ́ndà àkọ́kọ́ gbádùn àwọn lọ gbá. bọ́bá wa lọ bẹ́ẹ̀ tán àwọn agbádùn bàbá wa. ọ̀gá wa. S Unlimited. ọ̀gá wa o. ẹ máa gba ìyọ láéláé nípa. bàbá wa o. kíní kan wá wà kọ́ mọ́ tẹ̀ fún bàbá Sàrùmí yìí nígbà táwọn àrìmí ti ń kílèmù pé ọmọ kéwìlà wa. aláì. ìwọ olóòwò fẹ́ ṣe èrè. sẹ́ẹ̀fù gan sọ pé àwọn náà jẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́. ẹ ní ṣòfò láéláé. ọlọ́pàá tánu tiẹ̀ máa fi ṣe tó bẹ́ẹ̀ ti tóbi tó yìí nísìn ojú ò tì í láti tún sọ pé bíi náà ni. eléyìí nísìn òun yájú púpọ̀. bàbá Sàrùmí ẹ máa bẹ dáadáa wọ́n rà fún anáwó mọ̀kánà àlíyà. tọ́ba rí báyìí ayọ̀ ń dára wa. ayọ̀ ń dára wa. àmọ́ àpàdé alájí wa kọ̀mándà lálẹ́ àwọn náà ń bẹ láìsùn yìí. àjọ àmì ṣe papọ̀ ni. mo jẹ́rìí tọ̀tọ̀tọ̀. ọ̀yàwó máa gbọ́ bẹ̀rù Ọlọ́run là á fi ń gbáyé. yes kó bẹ́ẹ̀ kò yé léyìí sí kankan. àgbà ìtẹ́ bá lo owó tí lóyún kò sẹ́ni ẹ̀ka tí ó bẹ̀rẹ̀. à ń kó lasa ẹnu mú wa kà yẹn ọ̀kan wa. kìí ha bí àwọn wíṣíkì di òsì ni ọmọ akáàkiri. àwọn tí ò ní ìgbàlá dá. àpò ìlànà ń bẹ gbàgbé ẹ̀. la ilaha illallah. nísìnyí ẹ̀dá kan ẹ̀ pa wọ́pọ̀ jẹ̀mọ́. lọ́jọ́ lọ́wọ́ sí bí. ẹ pa wọ́pọ̀ ká máa wọlé lọ. ọ̀hán kankan tiẹ̀ bó tiẹ̀ wá tọ́lọ́ nkẹ́mi jọ sí ni. àní ọmọ gbọ́ ṣe sùúrù. ìgbọ́ tiẹ̀ mọ́. rọ́bà náà ló kú báyìí. tibi. ibi tí rọ́bà náà wọ́n lọ náà ni wò yìí. ibi tí rọ́bà náà yẹn lọ ni wò yìí. ṣé rọ́bà náà ń káàkiri tiẹ̀ ni. ọba kàlífà ń bẹ nínú ilé. àwọn ni wọ́n ń bẹ pẹ̀lú wa yìí. kẹ̀nẹ̀rú wa sáwà yìí. ẹ wo bàbá Ìmáàmù Zakiri wọ́n ní ẹ máa wọlé. lábíà. nínú ìlú yìí. lánlá pọ̀ mẹ́kẹ́. nínú ìlú yìí. àbáká ti bí ara ń tẹ dálẹ̀ rè. a ti sọ fún yín ìjọ tẹ bẹ̀rẹ̀ tiwa náà. wà lọ. eléyìí ọ̀yẹn. sẹ́yìn eléyìí. mo ti sọ fún yín èmi nìkan ni ẹ mójútó. akulasa. níta ẹ mójútó lọ yọrí síbi tó yọrí sí. wà láwùtọ̀ wọn ti gbàgbé dì í ṣe. ẹ já lọ ọ̀dọ̀ wa. àwọn àkàlífà ọ̀dọ̀ yìí là lọ. ilẹ̀ láàṣà ìbùtìlù. ilẹ̀ láàṣà ìbùtìlù amọ̀lẹ̀ àlùmọ́fùsì. mugo.